jàre ọkọ mi kí ló ń kéde fún kí ló ń ṣe ẹ gbọ̀ngàn náà kí ló dé tó ń wà bí ọmọ àdìbá yìí. tí mi bá sọ fún ẹ̀gbọ́n ẹ wípé kẹwàá ó mà ní wá bí yóò mo ti fojú mi pẹ́. ẹ wo màmí ṣe rí béèyàn ṣe wà ọmọkùnrin lolúwẹ̀ náà àgbà lolúwẹ̀ sì ń dà yìí ẹ̀yin náà lẹ́ni ipe wọn lọ́mọ tó bá mọ́wó délé òun lò bí ẹ̀wọ̀n òkè òun ni ò sì já rókè yín já lọ bí já lọ òun já lamba já káàkiri ni. ẹ ti lo òkè ẹ ti lódò òkè yìí ni ò já rókè ọ̀hún ọmọ tó bá mọ́wó délé òun ni ìyá ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ lọ́nṣẹ́ tí wàá kó wá fún wa báyìí. àti kú cash owó àti ẹni ṣiṣẹ́ owó gangan ni akànnì retí ni sẹ́rí mami sẹ́rí gbogbo sẹ́tà àti tẹ́lẹ̀ yẹn ti yàtọ̀ iṣẹ́ tí mo rí sìn tẹ́ bá rí ẹ máa gbà ló máa jó ni tó bá dijọ́ freedom ẹ lè pe pàṣọ gan kó wá kọrin. ṣe kí ló ń ṣe dé sẹ́yìn. ṣé sẹ́tà rí gangan agbẹ́gilére ni sẹ́rí bẹ́ẹ̀ irú bẹ́ẹ̀ ti jókòó yìí nísìn mo lè draw ẹyin tó jẹ́ pé gbogbo flower aṣọ yín gan kò lè gbogbo ẹ̀ ló máa ẹ lè dó báyìí máa yà ẹ lè dó báyìí ẹ dẹ̀ ní sí báyìí bíi Naira Marley tẹ́ bá ń gbọ́ sẹ́dówó mọ̀ ẹ wá sọ pé mọ̀ Marley ẹ lè I can draw it. èmi kọ́ ló máa gbẹ́ léèrè. irọ́ igi gígan kọ́ là ń gbé a máa ń draw it. ní ìròpó mọ tó kàn tó ń ṣe mọ́ ìjọ́ wo ló fẹ́ yí padà wọ́n ní bí bàbá bá kú bàbá ló kù ìwọ lọkọ mi àbí ìwọ nìkan kọ́ lọkùnrin ta nínú ilé yìí ni ìwọ ló síríọ́sì o tún lọ ń gbẹ́gi léèrè kí ló pẹ̀ pẹ̀lú igi tó ń gbẹ́ léèrè kiri ilẹ̀ ìjọ́ wo ló fẹ́ yí padà ó dẹ̀ yí padà. Ọlọ́run gbàdúrà. Ọlọ́run bá mi ṣàánú. àmín àmín pè wá pè mí lọ́kọ̀ orí kí ni wọ́n dà ẹ gbé kinní fún wọn. tí wọn náà bá dùn fún ọṣù pẹ́. ẹ̀yin tẹ́lẹ̀ mo ti gbọ́. ṣé wọ́n ló ra. irọ́ àjọ gbé débi ni. kílẹ̀ jọ gbé débi. Akànjí yí padà yí padà òun ṣáà ń gbọ́ orin yí padà ó yí padà. ọkọ mi èmi lè pọ́tọ́ tí ẹ ti mọ tí mò ń jẹ. maginu magi olórí ẹdìẹ tó tiẹ̀ ti tán lé o ṣe ọkọ mi. ohun èyí. èmi mo ní kí wọ́n máa hàn kí ní gbọ́rọ̀gbọ́rọ̀ yìí pé màá mi mọ̀ fẹ́ràn ẹ̀. ẹ jọ ń tẹ́ra wá fún mi àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe ẹkú náwó àmọ́ tí bí wàá ń kọ́ kí ló ń ṣẹlẹ̀. èwo tún ni. ṣó ti yé ẹ eléyìí ni mò ń béèrè. Màámi ẹ̀yin náà lè sọ pé ìgbà ni aṣọ ìgbàlẹ̀ wò ẹ̀yin dẹ̀ lè sọ fún wa pé kò sígbà tá a daṣọ tá a rí lẹ̀ fi wọ́ ìgbà tá a wà lọ́dọ̀ yín gẹ́gẹ́ bẹ̀ ṣe máa ń sọ fún wa màámi kò tí ì dúró náà ni. òótọ́ ọ̀rọ̀ ni èmi ni mo máa ń sọ pé kò sígbà tá a daṣọ tá a rí lẹ̀ fi wọ́ àmọ́ àsìkò ẹni kò gbọdọ̀ kọjá ẹni o tó bá yẹ kéèyàn ṣe lásìkò kéèyàn ṣe ni ẹ gbára dúró. ẹ̀gbọ́n mi ẹ tẹ̀ mọ́ dá wọn lóhùn ìgbà wo lásán ìgbà wo lẹ̀ ìgbà kò sígbà tá a daṣọ tá a rí lẹ̀ ṣe ẹ dákun sẹ́yìn ọmọ wọ sweater kiri nínú ooru ni ó palu ẹ̀ àbí kéèyàn wá wàṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ nínú òjò ìgbà tó bá yẹ ká dáṣọ ni ká dáṣọ wọn ni ẹ gbára dúró. ṣé mi ò ń dàpàrà fún. jọ ṣó ò yí padà ni ṣé ò gbórin tó ń kọ ni ẹ yí padà ẹ yí padà Àkànjí ẹ yí padà ẹ yí padà sí dáadáa. ìwọ náà kọ́ ṣe pé ẹ kò ti gbé wọn. ọmọ tọ̀dọ̀ mi àwọn bíìdì ẹ lọ́rùn lọ́wọ́ wọn fẹ́ bíìdì làmọ́ ni. ẹ jẹ́ yí padà ṣó jẹ tẹ máa jẹ wá máa ń gbé wọlé. wọ́n gbé sínú ilé ọkọ náà. ebi jẹ gbígbà tó jẹ pé ebi ló lé débi gangan gbogbo ọ̀rọ̀ tá à ń sọ látà. ẹ̀yin ọmọ yìí ẹ tí ì parí gbogbo iṣẹ́ ìtàn látàárọ̀ òun náà lẹ́ ń ṣe bẹ́ẹ̀ ń ti ẹ rí gba ilé kẹ́ẹ̀mú dáadáa torí ẹ mọ gbogbo ọ̀nà yìí bó ṣe rí kẹ́ẹ̀mú gbogbo dọ́ọ̀tì ìwọ iṣẹ́ kí ni wọ́n ń ṣe látàrí kí iṣẹ́ ìnọ́mà náà. bẹ́ẹ̀ ni sàánù náà lọ sàánù lẹ́sà. mo ti máa kọjá bíbá mo máa ń rí àwọn iṣẹ́ yín mo dẹ̀ láìkí ẹ̀ gan
So a ṣẹ̀ṣẹ̀ ṣí hospital kékeré kan. So a máa need àwọn picture yìí tó jẹ́ mọ́ tàwọn drawings yìí tẹ́ pé irú tó bá yá bíi pé doctor ń treat èèyàn lọ́wọ́ àbí aláboyún tó ń rọbí àbáwọn tó wá gbàwòsàn tó ti yẹ yín bẹ́ẹ̀ ta fẹ́ fi decorate inú hospital wa. So mi wá mọ ìgbà tí ẹ máa ráyè ẹ máa tẹ̀lé mi débẹ̀. normal ni mà iṣẹ́ tí Olódùmarè fi rán wa ni kò sí nǹkan tí ẹ fẹ́ ṣe tí a lè ṣe fún yín ṣé understand but hospital yín yẹn tí a bá wá bẹ̀ tá a fi wá ṣe gbogbo nǹkan tẹ́ ní ká wá ṣe ń bẹ̀ á jẹ́ pé owó yín máa gbé pẹ́ẹ́lí sí o. Of course ibẹ̀ náà lẹ ti máa sọ́dọ̀ ẹ lè mọ size nǹkan tẹ́ fẹ́ ṣe àti gbogbo ẹ̀ àti ibi tí ẹ máa gbé sí. Tèmi ò bá lè wà ṣé understand ìkànnù àwọn ọmọ mi máa ń ràn wọ́n wá. Hospital wa ẹran hospital kan tó ẹ̀ṣẹ̀ ṣí sí ìsàlẹ̀ ń bẹ̀ yẹn ní hospital tó ẹ̀ṣẹ̀ ṣí yẹn. mo ti mọ hospital yẹn. òun náà ni. ẹ̀yin lè wà ń bẹ̀. Yes. So màá máa retí so ibi ìgbà wo lẹ máa wá báyìí. ọ̀la ok màá máa retí yín o ẹ ṣe gan ẹ kúṣẹ́. ẹ ti ṣe gbẹ́ bíi ìwọ ń kọ́. Akànjí mo fẹ́ jáde nsìn kò wá ṣe pé kí n jáde tán kẹ́ ẹ máa ṣe tó wù yín ṣé ti gbọ́ yín ká ní wá jáde ká wá ṣe bóyá wù yín lọ àjẹbẹ́ tí n bá dé ó dẹ̀ mọ́ mi. àfàdàpákú ikún lọ àdánù ìyàwó díyà ọ̀nà méjì. dáa pé kéèsì wọn máa yọ critical sí mi. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ pẹ̀lẹ́. fẹ́ wá pa. adúpẹ́ fọlọ́. ó mà yá yín mi mọ̀ pé má tètè wá báyìí. iṣẹ́ kí la gbà nígbà tẹ́ bá tún ní ó yá mi tí àwọn Yorùbá kan sọ pé òwúrọ̀ ọlọ́jọ́ ẹ̀ ní máa ríre o ẹ̀ ní máa ríre o wá ṣe bà ó òwúrọ̀ o òwúrọ̀ ọlọ́jọ́ mo gbọ́dọ̀ tètè wá kí lẹ́lẹ́ fẹ́ sí. àwọn frame center mi báyìí ẹ mọ̀ pé àwọn bí olóyún tàbí ti doctor tó ń tọ́jú patient tó ń sick lọ́wọ́ torí due to iṣẹ́ tẹ̀yìn ṣe so irú bíbá ilẹ̀ máa gbé sí so that àwọn èèyàn tó bá tètè ń wọlé á fèsì wọn. ṣé ibi báyìí nìkan àbí àtàwọn ibi. ẹ tẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ilé ìlú. ẹ jẹ́ kí mi wọn ibi nǹkan tí. ṣé ẹ̀kọ́ ti dé ń sìn nà. ẹni sùúrù ọ̀kú ṣé ẹ mọ̀ pé hospital lẹ wà ní. ariwo yìí yẹn máa disturb àwọn patient wa náà. ẹ kanra jù èmi ò mọ̀ pé ariwo máa disturb èmi kàn ní kémi wo bí priority ibi tá a fẹ́ gbé kinní sí kó ṣe strong tó ní tó ti yé ẹjọ́ sí wọn mílíọ̀nù nọ́ọ̀sì ẹ̀yìn ò mọ̀ kankan tí ẹni mo ṣe wà ní tí n bá fẹ́ kankan yìí máa ń kankan tágbára ni tó bá jẹ́ pé mo wáyé ńgbà kan fẹ́ kan Jésù ọwọ́ tèmi ni ó le jù èmi àwọn kankan tó bá jẹ́ obìnrin náà ni mo fẹ́ kan àkànpá ni irú imú ẹ bẹ́ẹ̀ tí wà tí bá kàn yìí tí mo kàn yìí ẹ mọ̀ pé kankan yìí. ṣé lójú orí àbí lójú àlá lẹ ti fẹ́ kàn mí. èrò lójú ayé náà ni lójú mo ti wọn kiri kọjá tó yẹ kí wọn lọ lójú àlá náà ni. kó tó dá wọ̀ lọ. ní ẹ mọ̀ kankan sẹ́yìn àti bẹ́ẹ̀ ṣe wà yìí èmi mo kàn ẹ́ ní tè. kí ni problem yìí náà ṣé ẹ létí mi. ẹ lè sùúrù mo ti wọ gbogbo ẹ̀ tán kíkan yìí ẹ̀yin tẹ̀sí ń lejú yìí bẹ́ẹ̀ ti wáyé tírù mi bá mọ yín àti nọ́ọ̀sì sẹ́rí ọjọ́ kan mo mọ̀ nǹkan obìnrin kan mo bá ní òun wọ́ ọmọ tí mo kàn báyìí ọkọ rẹ̀ fẹ́ dé kú ó sáyé lóyún síréètì ẹ̀yìn mi lẹ̀ ní bá sọ̀rọ̀ èmi tó yẹ pé wọ́n náà bá jẹ́ obìnrin mo lè kàn wọ́n náà tí ìwọ̀n ọlọ́run mi. mọ́tò dẹ̀ ti dì báyìí. mo ti wọ̀ àwọn bá ti sí mo sì máa kàn yín o. wọ́n á kàn yín. kíkan àgbòkọ kíkan tóbi kíkan. wọ́n ti ń ṣe yín wọ́n ti yẹ kó múra sí i. máa kàn yín pé nǹkan gbogbo náà sì fi pa tí ò ní rẹ̀ mí láàrin gbogbo lọ́wọ́ yìí. wọ́n máa lè láti ṣe ìjọba àwọn náà máa ṣiṣẹ́ ìlú. àìwò làbúrò sí. ẹ ṣe máa lè fẹ́ kan nọ́ọ̀sì pa. kéènì
ẹ̀yin nọ́ọ̀sì àmọ̀ bẹ́ẹ̀ ṣe ń bá àmọ̀ bó ṣe ń lọ ẹ̀ẹ́dẹ́ ẹ̀pẹ́ nǹkan ẹ̀ fẹ́ràn àwọn máa ń ra lẹ́yìn. a ti ṣiṣẹ́ gbé fún yàn. madam ẹ má bínú jàre bí mi ti máa sáwàdà ní ẹgbẹ́ mo tó máa ń kànyàn rí lílé mi o mo ti wọn ilé mo ti wọn gbogbo nǹkan tí ó yẹ kí wọn ti aláboyún lẹfẹ gbé síbi ní àbí táwọn dókítà. anyone ṣé ibo ló tún wá kú ta fẹ́ wọn. ẹ̀ẹ́dẹ́ tí bá padà lọ ní màá yà lọ́dọ̀ ibi tí wàá lè sọ̀rọ̀ fún owó àlejò. abálẹ̀ tó fẹ́ lọ́wọ́ bòmí ní yàrá ẹ̀jẹ̀ káwọn tẹ̀lé mi wá lọ fi yàrá ọ̀dọ̀ yín. ẹ̀dùn ọ̀nà ṣé nǹkan ń ṣe iṣẹ́ torí tèmi lẹ ṣe wá sí i. kíkan ní ẹ̀fẹ́ràn gẹ́gẹ́ jù ní màá ní tìyín lọ́fíìsì. Bíbí máì ti lò náà àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nǹkan. ọ̀rọ̀ tó ń bá mi sọ pọ̀ sweetheart èwo gan nínú ọ̀rọ̀ tó ń bá mi sọ. ọ̀rọ̀ tí mo mi of course. Oh my God kò dẹ̀ máa wo mo fọ̀rọ̀ mọ́mì sí schedule mi ní last month tí o bá ń ṣe case Mr. Abájídé tó gba gbogbo last month lọ́wọ́ mi. Ọmọkọ tí ẹ máa ṣe ẹ máa fi sínú schedule mi for next month. Ṣùgbọ́n máa wọ̀rẹ́ máa lọ sí ibẹ̀. No. Next month ti pọ̀ jù náà. So when exactly do you want? They can be seen next week. Next week? Yes. I have an appearance on Monday, Tuesday, Wednesday, Thursday. Schedule me for next week now. Busy gone, very tight. She be Thursday ló dárúkọ dancing. Friday one day and Saturday. I would do anything for my babe. No, you're talking. Michelle don't say Alex. Oh, God, you mama like it, July. When you are happy, you know about it. Do I feel like him? Would you? Ohun mọ̀yàn látọ̀run kó má báyé mi jẹ́. Actually, it was in my schedule last month to be here, but due to my busy schedule, I couldn't make it down here. alákọ̀wé làwọn. Mọ́mì gẹ́gẹ́ mo ti sọ fún tẹ́lẹ̀ lọ́ọ̀yà ni nǹkan tó fà tó fẹ́. kò wá gbọ́ Yorùbá ọmọ. Ẹ má bínú wa. Nǹkan tí mo gbìyànjú láti sọ ni wípé last month ni mo ti fẹ́ wá bẹ́mi àti ẹ ṣe jọ agree, but torí iṣẹ́ níbí lọ́hùn òun ló fà á tí mi ò fi wá mà. àdúpẹ́ nígbà mo dẹ̀ ló dẹ̀ ló ní tàtàtà àgbàlagbà la wà ẹ sọ Yorùbá sí wa ni mo fẹ́ ká mi lẹ́yìn ní àná mi. àdúpẹ́ fọlọ́run Olúwa ṣeun Ọlọ́run ṣeun. Ṣé jẹ́ lọ ni o àbí jẹ́ stay? Mà nílé tiwa a máa ń jẹ stay ni a kì í jẹ sálọ. Ó ti parí àdá fún ojú òní tí ẹ bára yín kalẹ̀ lágbára Ọlọ́run. Àmín mà. Ó yá ilé ìpàdé lásán oúnjẹ kíákíá. Ó bá ti ṣí freezer yẹn wá. Ẹ̀fọ́ wà ń bẹ̀, ẹlẹ́gùsí wà ń bẹ̀, rírò wà ń bẹ̀, bó ṣe yán ló bá fẹ́ yan ọ̀sàgbà ẹsẹ̀ kìíní sì ti wà bá ń ro fún àbí. Hello everybody. Ẹ ṣé adúpẹ́. Gbogbo àti mọ̀ pé àwa ṣe ọjọ́ ìbí sista wa Bọ́lá lẹ́yìn ni. Àmọ́ ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí ọ̀kan nínú wa kó fún wa ní orin aládùn. Ọlọ́pẹ́ máa jó ọlọ́jọ́ ìbí máa jó èmi lọ́jọ́ ayọ̀ ọlọ́jọ́ ìbí máa jó ọlọ́jọ́ ìbí máa jó Ọlọ́run ní kí àti ìmọ̀ sí bẹ́ẹ̀ délé fún ìwà bẹ́ẹ̀ di wọn káwọn ṣe bẹ́ẹ̀ di tí wọ́n sálẹ̀ káwa wọ́n á ṣe bẹ́ẹ̀ di tiwa lókè ní ogbé. Jẹ́ ká sáré sí àgbàgbà fi yọyọ ká sì fi yọyọ àgbàgbà kí èmi sáré wọlé jáde wọ́n sáré wọlé jáde.
ká sí nǹkan tá a fẹ́ sí. a lè ṣe kankan báyìí. kí ló dé. ṣì ní sùúrù náà jẹ́ ká ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe tán tá a bá ṣe tán àwa gbogbo àyè wà fún yín. wo èmi ò fẹ́ gbogbo orú nǹkan báyìí o ìgbà mélòó láfi sí nǹkan tá a fẹ́ sí èwo ni oúnjẹ wèrè tán kó ọ̀gán máa sáfù ṣé àwọn ò lè sáfù fúnra wọn ni. jásáré sí. ní sùúrù sẹ́ẹ̀ kí ló dé tó ń ṣe báyìí ṣé bí mo wà fún ẹ lẹ́nìí ṣé bí mi àti ẹ náà lájọ máa wà ń bí. àjọ máa wà níbẹ̀ ojú ẹ̀ ni mo ṣe bẹ̀rẹ̀ sí mo ṣe mú àfàtọ́ ni mo mú alẹ́ tí mo ń wò pé èwo tún ni báyìí kí ni. Hello, babe. Hello, dear. Yeah, báwo. Mo wà okay. Ń bọ̀ lọ wà. Ibo ni wọ́n wà ní. Èwo ni tó ń fi ìbéèrè lọ́wọ́ mi. Anyways, mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láti ibi tí mo lọ ni. Mo ní kí n sọ fún ẹ pé ó máa pẹ́ mi díẹ̀ kí n tó wọlé. Àwọn ọ̀rẹ́ mi ṣe event kan mo lè fẹ́ débẹ̀, so mo ní tètè. Òwò gan yẹnu sọ̀rọ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi náà fẹ́ sọ fún ẹ wípé ọ̀rẹ́ mi kan ṣe birthday lẹ́nu so mo máa lọ síbẹ̀. Okay, no problem, lọ but why not make sure pé o pẹ́ o. Alright, I'll see you later. I love you. gbogbo ẹ ti pẹ́lẹ̀ òye jẹ́ sáré. òye mi ò mọ kéèyàn máa fi kíní dùn mí báyìí máa ń dùn mí sá. díẹ̀ tó máa ṣe tó máa sùn ẹ̀. jásáré ṣe kíní fìrìjọ̀bọ̀ máa dẹ̀ ti gbé fún bàbá mi tún máa ti jó sóbí tí mo fẹ́ jó látẹ̀kàn ní. ẹ ṣe gan ẹ ṣe adúpẹ́ ẹ ṣe gan ẹ jẹ́ jẹ́ kí gbogbo wa jókòó. mo lérò pé inú gbogbo wa ló dùn lénìí especially celebrant wa irú oore báyìí kò ní wọ́n nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa o gbogbo apáta la máa rí ayọ̀ bára wa ṣe o ká tó wá tẹ̀síwájú máa fẹ́ kí ọ̀gá wa ẹni wa èèyàn wa ọ̀gá bí ẹ̀gbọ́n Mr. Badejo Johnson kàn bá wa sọ díẹ̀ nípa ọ̀rọ̀ celebrant wa lé ní ẹ bá fún alátẹ̀wọ̀. mo kí gbogbo wa o. Irú orí ayọ̀ báyìí ni wọ́n lé ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo wa máa ríre bára wa ṣe o. Actually, èmi ò really mọ̀rọ̀ sọ dáadáa. Ṣùgbọ́n ẹni tẹ́ ní kí n sọ̀rọ̀ nípa èèyàn tí mo mọ̀ dáadáa ni. Ṣẹ́rí Bọ́lá, ọmọ dáadáa ni Bọ́lá. Mo mọ Bọ́lá gẹ́gẹ́ bí àtẹ́lẹ̀ ọwọ́ mi ni. Èmi àti Bọ́lá ti ń ṣiṣẹ́ bọ̀ nsìn ó ti tó ọdún mélòó kan. And I want to tell you guys that Bola is a very good person. Ó ní bẹ̀rù Ọlọ́run lọ́kàn. Ó dẹ̀ máa ń tẹpá mọ́ṣẹ́ dédé. In fact, olóòótọ́ èèyàn ni Bola. So Bola, mo gbà ládùúrà pé kó fi ìdùnnú lo gbogbo ọjọ́ ayé ẹ tó kù. Mo gbà ládùúrà pé nínú àlàáfíà ni kó máa wà títí ayé. God bless your new age. Amen. Thank you very much, sir. Ẹ pẹ́ fún wa, sir. Eléyìí tó kàn mí kí celebrant wa kan wá dé àkàrà yìí. Okay, mo ń bọ̀ wá mú ẹ sí. Mo ń bọ̀ wá mú ẹ sí. Oya. Ẹ jẹ́ ká bá wọn gbé. All right, sir. A máa spell lórúkọ wọn ni gẹ́gẹ́ bí a ti mọ̀ pé Bọ́lá ni orúkọ wọn gbogbo a máa bẹ̀rẹ̀ from B. Oya o. B O L A. Happy birthday to you. Happy birthday to you, Bola. Happy birthday to you. Wo máa ṣí ọ̀pọ̀lọpọ̀ ní ayé lágbára ẹ ṣe gan ẹ̀yin náà a máa tó wá ṣe bá ẹ̀yin náà ṣe fún yín thank you. Ẹja kan sáyà. Oh my God. Ẹja kan sáyà. Kọ́ńtúdà. Well, let's share. Ẹ dúró, ọjọ́ bí sẹ́tì. Sorry I came late. I was stuck in traffic. Kí ni nǹkan tó bá mi sọnà? Ṣé mo graffiti nǹkan tó ṣe? Ẹni eléni ló wá ń gbà ṣe. Ọ̀gá mi ló wá ń ṣe bí fiancé mi. Látàárọ̀ traffic. I'm so sorry, Bola. Má bínú sí mi.
o kàn lè believe mi ni gbogbo bí mo ṣe wà ní kọ̀tílé ní ọkàn mi ò sí ń bẹ̀ bí pé ká ti ṣetán kí n bẹ́ bọ́ síta ni à ń ṣetán báyìí èmi ni mo kọ́kọ́ bọ́ síta kó tó di pé mo tún wá lọ wọnú traffic tí mo wọ̀. I'm so sorry má bínú sí mi ṣùgbọ́n. mo ti mọ̀ náà má bínú sí mi náà ló máa sọ látàárọ̀. ó mọ̀ pé mo kí n láìkẹ́ kí n máa rí ojú ẹ̀ báyìí I don't like it. ètò bá ti di tójú ẹ̀ ti kọ́rẹ́ lọ́wọ́ níbi òkè dùn. I'm sorry ṣùgbọ́n Adam mo ní a special package for you. Èmi ló kọ́kọ́ máa rí láàárọ̀ la right then màá ṣẹ̀ṣẹ̀ wá fi nǹkan tí mo ní fún bẹ́ẹ̀dẹ̀ màá ṣẹ̀ṣẹ̀ wá fi rẹ̀. I'm sorry. Dáríjì. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ pẹ̀lẹ́. Ṣé ẹ ti rí gbogbo ẹ̀? Yep. So àwọn yẹn bí èlò lẹ́lẹ̀ máa lè bá mi ṣe. Tó bá jẹ́ pé irú eléyìí tẹ́ ní ẹ lọ wò yẹn ni a ná yín bíi 200 irọ́ káyà rẹ̀ pé 250 ṣá. Ẹ̀yin náà ti sọ 200 èwo ní 50 tẹ́ tún sórí ẹ̀. Ẹ wo bí ẹ̀yin kan sọ pé wo ni 50 ni torí pé àwa náà ń polówó ọjà wa ni àwa náà fẹ́ fi ṣe pé táwa bá tún bá yín tì tó bá tún jù yẹn lọ torí àwọn materials tá a fẹ́ rà ẹ̀yin náà ẹ lè gbé tẹ́ fún wa dáadáa. Okay bros ìyẹn kọ́ ni owó yẹn kọ́ ni problem but tẹ́ bá ti assure mi pé máa ṣe dáadáa àlejò iṣẹ́ pọ̀. Iṣẹ́ kí la gbà gbogbo chela wa ń ṣe sẹ́rí irú fúláwà tẹni ká wá bá yín gbìn ká tún wá bá yín àwa náà nífẹ̀ẹ́ ṣiṣẹ́ tí ò dá fún yín torí ẹ lè tún bá a pè kọ́sítọ́mà wa. No problem but bí how long ló máa take care tó ṣe yẹn tán. tó bá irú ilé ìtẹ́lọ́wọ́ yẹn pátápátá 2 weeks àti parí ẹ̀. 2 weeks. 2 weeks. ó dẹ̀ máa dà. ó ti máa fáyín jù ó ti máa fáyín jù 2 weeks báyìí àti báyìí parí ẹ̀. ẹ̀yin painter ẹ gbádùn gan o. kí lẹ rí. ọmọbìnrin tó yọ lálẹ́ tẹ́ ṣé báwo lẹ fẹ́ máa yà yìí. ẹ wo bí sẹ́rí kò sí pé àwọn painter ń gbádùn iṣẹ́ wa ni tí wọ́n bá ti gbéṣẹ́ fún wa a gbọ́dọ̀ má sí kò tí bẹ́ẹ̀ ti fẹ́ ṣe yín tí àwa ò ní bá yín ṣe. bọ̀ ṣe rí ẹ̀gbọ́n ká sọ tọrọ ẹ̀yin painter àtàwọn photographer bẹ́ẹ̀ ṣe máa ń ya gbogbo ìhòòhò obìnrin kankan ìgbà mi máa ń rò pé ṣára yín ọkùnrin ṣáà ní ṣára yóò kì í ṣe kankan ní. ara wa ò gbọ́dọ̀ ti kankan torí iṣẹ́ wa ni. ọmọbìnrin rẹ wà o. iṣẹ́ wa ni. ọmọ iná rè é àbí. tó wà ń bí. ẹ̀yin àti ẹ̀rẹ̀ ṣàbúrò yín ni àbí alásùnmọ̀ yín kọ́. sẹ́rí ọlá yìí pé ẹ jẹ́ kọ́sítọ́mà dáadáa ẹsẹ̀ fẹ́ẹ́ di kọ́sítọ́mà dáadáa ni o ẹni tẹ́ ń wò yẹn ò ní bí lóòótọ́ àmọ́ bó ṣe wà kò tí ẹ̀ gbọ́ mi kò ń sàbúrò mi tẹ́ bá ń gbọ́ sísí mi kó tẹ́ tún ṣe sísí mi ìyàwó ilé mi àtẹ̀jọ́ fẹ́ fẹ́ra wa ni. wow bó ṣe wà yẹn ká ní ó ṣe fún mi kí n kàn dúró wípé tá a bá ń ra wa rígì tòun ẹ̀ ni. ẹ má sọ yẹn pásítọ̀ lèmi. láyé gbẹnu sọ̀hún ẹ pẹ̀lẹ́ jàre. ẹ má sọ yẹn pásítọ̀ lèmi ẹ má sọ sí mi létí. mo gbádùn ẹ gan tó bá túlẹ̀ báyìí èmi máa ń fẹnu sọ ní pàkàpàkàpàkàpàkà. ọmọ náà rẹwà o. ó rẹwà Ọlọ́run ló fún mi fẹ́ èmi gan mọ̀ kó lè fẹ́ mi ó rẹwà bí tó bá bọ́ra lẹ̀ báyìí ẹ má jẹ tán fún mi ẹ má jẹ tán. ẹ má wulẹ̀ sọ fún mi ẹ má wulẹ̀ sọ fún mi. all right bros màá since mo ti ní aago yín màá pè yín. ok ẹ má pè wá àmọ́ ẹ má jẹ́ kí ó pẹ́ tí ẹ fi pè wá o no problem. tó ti yé yín àwa bá yín pè 2 weeks péré àti bá yín pè. all right no problem. all right sir sẹ́ẹ̀rì 2 weeks péré lọ́dọ̀ wa 2 weeks àti ṣe tán ìwọ àwọn nǹkan ó máa nǹkan tí ó kàn án ló máa tẹ́tí lẹ̀ sí. ẹ tó bá kí mi ó sì kí mi tẹ́yìn bá ti ń bá kọ́sọ́mà sọ̀rọ̀ báyìí ọmọ tẹ́tí bá rí ni tó bá jẹ́ pé ọ̀gá wà lé náà àìmọ̀ ìgbà tí wọ́n máa wẹ̀ ọ̀gá máa bá kọ́sọ́mà sọ̀rọ̀ ó máa dúró bígbà tó yẹ pé wọ́n lọ̀gá wa tó bá jẹ́ pé ọ̀gá náà bó ṣe bá try kínní nìyẹn ẹjọ́ ẹ̀kọ́ èmi tí mo tiẹ̀ ń wo kínní tí mo kọ́ ẹsẹ̀ ni bẹ́ẹ̀ náà ló ti wo sí mi bẹ́ẹ̀ yẹn o kó ṣe pé ó láǹfààní o èmi kàn fi ń kọ́ ẹsẹ̀ ni o tó bá wẹ̀ kó máa lọ kó níyàwó sínú ẹ o lórí ọ̀dẹ̀ lọ́nú lẹ́kọ̀ọ́ lọ́kọ́ kínní pẹ́ńsù tó fẹ́ fi ya kínní wájà rí. àpàdá pákó. irú kọ́lọ̀ ẹ̀yìn nìsín irú bí tó ìkúnlọ àdánù ìyàwó díyà ọ̀nà méjì. dáhùn.
nǹkan tó ń ṣe ẹ gangan? This not you. Wọn kò sí wọn kọ. Bádéjọ, ṣé o mọ̀ pé mi ò kì í ṣáràtà sí ẹ? Mo mọ̀ ọ̀rẹ́ mi. Mo mọ̀ tínú ẹ bá dùn àtìgbà tínú ẹ ò dùn. Kí ni nǹkan tó ń ṣe ẹ gangan? Please, talk to me. Abidin ó lórí burúkú lobìnrin ṣá. Èyí tó dánú àwọn obìnrin ò pọ̀ ṣá. Stop. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan, Bádéjọ? Abidin, kí ni nǹkan tóbìnrin ń fẹ́ náà? Torí mo rò títí ní òrìrò. Kí ni nǹkan tóbìnrin ń fẹ́? Kò sẹ́ni tó mọ nǹkan tóbìnrin fẹ́ àmọ́ àwa máa ṣe títí wa. Àdẹ̀mí jẹ́ kó sú wa. Kí ló ṣẹlẹ̀ gangan, Bádéjọ? Abidin, mo lọ sọ́dọ̀ bàbá artist kan torí pé mo fẹ́ kó bá mi ṣe àwọn painting kan tá a fẹ́ lò lọ́fíìsì. Ní studio bọ̀bọ̀ yìí mo rí fọ́tò ọmọbìnrin kan almost nude tó ń paint. Mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ọmọbìnrin yìí ta ni? Ó ní Sisi òun ni ọmọ ẹlẹ́wọ̀n kan ni. Ǹjẹ́ ọmọ kóbìnrin tó ń paint yẹn ìyàwó ilé mi? It's a lie. Your wife? Yes, my wife. Nǹkan tí máa ṣe fún ọmọbìnrin yẹn ara ẹ̀ máa kọ̀. Mínísítà kọ́kọ́ fún ọ bọ̀ nǹkan tí máa ṣe fún ara ẹ̀ máa kọ̀. This is serious. Bádéjọ, I can feel your pain. But síbẹ̀síbẹ̀ o ní láti ní sùúrù. Ìgbà tí ó delicate jù nílé ayé yìí láti decide òun ni tí ọba wà confused. I am not confused. No, I am not. Kò sí ọ̀rọ̀ confusion kankan nínú ilé náà. Mo rí nǹkan tí mo rí mi ò mọ̀mú ló mú sọ kí ni confusion bẹ̀? Èyí tó ṣe pàtàkì ni pé fóun ṣe tiẹ̀ yẹn kémi náà ṣe nǹkan kan fóun náà tó máa dùn. Nǹkan tí mo sọ gangan, you have to be patient. Ṣùgbọ́n ọ̀nà tó bá máa gbégbá Ọlọ́run ọba àmọ́ ẹ̀ mọ̀ ṣe. Ifá owó jíjẹ kò kí n fọ́rẹ́ o. Yeah, nǹkan tó ń sọ sílẹ̀ yìí ó remind me of case client nìkan. Owó ti bẹ̀rẹ̀ látètè kọjá ayé, ó ń bẹ nísinsìnyí. Má bá owó láyè kó bà ìdílé rẹ jẹ́, kó o bá lè dé ibi gíga rẹ. Kíyèsí ọba rẹ̀ jọ̀wọ́ go. Ọgbẹ̀wò ọkọ̀. Allah. Allah. Ohun mọ̀yàn látọ̀run kó má báyé mi jẹ́. Èyí mo dáyé bá kó gbè mí kó gbẹlẹ́dàá mi. Ó ti tójọ́ mẹ́ta kan tó o ti ń ronú. Mẹ́ni sẹ́. Wókọ́lá má jẹ́ ń tàn o. Ìrònú ọ̀kájọ o. Bàbá ẹ bá rí nǹkan tí ọ̀rẹ́ mi ṣe fún mi. Ọ̀rẹ́ mi tí mo finú tán. Ẹ bá rí nǹkan tó ṣe fún mi bàbá. I miss you. What's up? How you doing? I'm fine. Kí ló ṣẹlẹ̀ látàlọ́ tó ṣe pé náà? Má bínú ìwọ náà mọ̀ kí tí má ti wà pẹ̀lú ọ̀rẹ́ mi, ìta máa ń ní agbára. Ṣé àtúlẹ̀jọ hangout mọ́? Ẹ̀yin ẹ fi mí lẹ́jọ́ ẹ ṣe mí. Èmi? Ẹ nà án láti jọ ìpínlẹ̀ wá sọ́dọ̀ wa náà. Ìyá mi ò ní bínú ni ọ̀rẹ́ ò sọ fún mi. Ọwọ́ mi tight gan iṣẹ́ ẹni ò ní bínú ìyá mi ti ẹ̀ má bínú. Ṣọmọ kan ò ní bínú ni. Ṣọmọ kan tó ṣẹlẹ̀ lé ní bẹ́ẹ̀. Ọpẹ́lọpẹ́ ọ̀rẹ́ mi, mo ń láàgùn di sẹ́rìn. Ṣé wà? Oyè wọ́n lọ. Ohun mọ̀yàn látọ̀run kó má báyé mi jẹ́. Èyí mo dáyé bá kó gbè mí kó gbẹlẹ́dàá mi.
wá jí mo sì mọ̀ pé ó máa pẹ́. Wọ́n náà mọ̀ pé màá pẹ́. Àbúrò mi wà nílé. Mo yọ jáde ni kò mọ̀ pé mo jáde. Ó yọ jáde. Smart girl. Ẹ káàsán sir, ẹ káàsán. Ẹ jọ kí ni ká mú wa ní àwọn ọtí ẹlẹ́rìndòdò ní àbáwá ń dìbà. Okay. Kí ló fẹ́? Ẹ kó fún mi ní malt. Malt bí báwo? Máa ń kọ́ mí náà. Mo fẹ́ malt wà okay. Malt, are you sure? Yes. Okay, fún òun ní malt kó fún mi ní bottle water. Okay, barbecue náà wà àti. Má worry pa pé maybe later máa order fún kọ́mí later but for now. Ẹyin ò fẹ́ barbecue. One malt, one bottle water, simple. Lọ́mú yẹn wá. O ṣe, thank you. Lẹ́wà jí. Ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ kí n padà tún sọ fún ẹ. Ṣé o fẹ́ pé o lè rí inú mi ni? Tó bá jẹ́ pé inú ṣe é ṣí bí ìgbà ni, ọmọ aráyè bá ti fi mọ mi. Lẹ́wà jí. Okay. Ṣé ìjà rẹ̀? Tẹ́ bá fẹ́ àsun àti barbecue yẹn àyè báyìí. Ìwọ máa wọrí ní tiẹ̀, mo sọ pé máa order fún later, ó ti yẹ, máa order fún later. Wà ó mú cup àti straw wà ní. Okay, lẹ́wà jí. Ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ lọ. Ṣé orí tó jẹ́ pé inú ṣe é ṣí bí ìgbà ni? Ọmọ aráyè bá ti fi mú mi. Wọ́n tí mò ń sọ fún ẹ ni pé tó bá jẹ́ pé o ní time fún mi, ó máa ṣe máa jọ wà jù báyìí. Yóò wà jù báyìí wọ́n tí mò ń bá ẹ sọ. Tẹ́bá rí ìfẹ́. Tíìdì. Ó ṣàmọ̀ pé ilé ọkọ ni mo wà. Wọ́n jẹ́ ká kánjú fún ní ọ̀ràn torí gba rẹ̀ tó sì lọ́pọ̀. Àti wípé mi ò fẹ́ jẹ́ káwọn èèyàn máa fura sí èmi àti àgbàgbà mi. Ẹ̀wà jí. Sórí àti ilé ọkọ àti ilé àlè. Kò sẹ́ni tó máa sùn ọ̀dẹ̀dẹ̀ láàrin wa o. Nínú yàrá ní gbogbo wọn máa sùn. Ẹ̀wà jí. Ó tí mò ń sọ fún òtí yìí. Mo dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe ẹ o. Mo mọ̀ nǹkan tó ń ṣe ẹ. Obìnrin. Ẹ̀wà jí nìyẹn. My wife. Òun àti Túnjí. Obìnrin. Ó ti yẹ. Okay. Tẹ́mà tí ọ̀pọ̀ ìtàbájọ jáde. Klọ́ọ̀bù kan ọmọ mẹ́fà ni. Ní myopia bí astigmatism. Déọlá. O ṣáà ń fi kọ́ lémi ó ní o fẹ́ rí mi. Mo fẹ́ rí yín. Àbí torí ọ̀rọ̀ owó tó bá mi san ẹ̀ dá school. No. Okay. Ó ní nǹkan tí mo fẹ́ rí yín fún. Okay. Ṣé ní bínú pé nǹkan tí mo fẹ́ sọ ó tóbi gan-an. Bínú kẹ̀ Déọlá. Ọ̀rọ̀ ṣá lè tóbi títí ká tó bẹ́ bọ̀. Just free. Okay. You understand? Just free. Talk to me. Ní ẹnujọ́ mẹ́ta yìí. Okay. Mo ṣàkíyèsí àwọn kankan. Okay. So bẹ́ẹ̀ dẹ̀ ṣe náìsì sí wa tẹ̀ dá sí wa. Okay. Bẹ́ẹ̀ ṣe máa ń ṣe sí wa. Mi ò dẹ̀ ní rí aburú lẹ̀ kó ṣẹlẹ̀ sí. Déọlá. So tó yẹ mo ṣe ni mo fẹ́ rí. Ọlọ́run ni kò ń ṣe mímọ̀ ṣe yan Ọlọ́run náà ni kò ń ṣagbára èèyàn agbára Ọlọ́run náà ni. Okay. Déọlá báwo ló ń sọ̀rọ̀ báyìí? Just talk bá mi sọ̀rọ̀ àbáyẹ tún já fún mi ni. No. Talk to me, just feel free, talk to me. Mo fẹ́ kí ẹ̀yin àtọ̀rẹ́ yín. Okay. Mo fẹ́ kẹ́ yẹra díẹ̀ fún ọ̀rẹ́. Ọlísì kò jẹ́ pé nǹkan tí wọ́n kàn ra kọ kéèkì kó tún wá lọ ga sí. Jẹ́ kó kọ́. Bí a ti àjọṣe mítìnì. Ohun tí mo lágbára rẹ̀. Ní ìsìn báyìí, pàṣẹ tẹ fẹ́ báyàn pé ní ìsìn tó bá tètè gba déètì tó bá ti lọ gbére sí ìjọ freedom olúwẹ̀. Tí a jẹ́ ó lérè. Bọ́sibọ́sẹ̀ á dáhùn. Tí ẹ̀yin lẹ fẹ́ kọrin ni. Mo lè kọrin. Ẹ sọ̀rọ̀ ayé ń di sàláwà bẹ̀ nígbà náà kẹ́mi mi ò rí sí gbogbo eléyìí. Ẹ bá gbogbo ẹ̀jẹ̀. Mi ò rojọ́. Wo Bọ́lá. Ẹjọ́ ṣe mi jọ. Kí ló ń ṣe báyìí? Má pè torí ibi tí ń pa ni. Ó dà mà. Kéèyàn máa ṣe lọ́ra kan téèyàn ń jẹ lásìkò yìí gan-an náà. Ṣé àwọn aràn nínú olú ẹ̀gùn ní ti pa kákó tó di kó ń jẹ dílé? Nígbà tó ò fowó lẹ̀ ṣé ó jẹ́ bí ìyàwó ẹ̀? Ṣé wọ́n fowó lẹ̀ nínú owó pé kó lọ ó mọ bó ṣe rówó tó fi fẹ́ ṣe nǹkan. Àpò mi gbẹ ni. A máa gbẹ náà ni. Ọlọ́run ò ní jó gbẹ kú. Àmì o.
Ó má báyé mi jẹ́, èyí mo dáyé bá, kó gbé mi kó gbẹ́lẹ́ dà mí. How give me pepper? How much? Àfàdá pákó. Ikú jara o. Ikú lọ àdánù. Ìyàwó díyà ọ̀nà méjì. All your salmon. Give me this one. Ohun tó wù mí kó má ṣe mí léṣe. Èyí tí ó ṣe mí léṣe kò gbọ́dọ̀ wù mí. Thank you. Kò gbọ́dọ̀ wù mí. Ohun tó wù mí ni mo yan, ìfẹ́ mi ò máa padà. Wálé yàmà. Ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta, iṣẹ́ kọ́, àti ẹ̀rí ilé afárá jọ. Gbèwúrà sílé ya jẹgbàkẹ́gbà. Má lọ ṣìnà kí tó mọ̀nà orí mi gbé mi, èmi débi re. Orí mi. Ṣé mi wá ní jíǹde ṣé máa fi mú ṣúgà? Ẹ ṣe. Ó dẹ̀ mọ̀. Àwọn máa retí yín lọ́jọ́ mi yọ. Ẹ ti ń lọlé mà. Mo ti ń lọlé. Patient tó wà ní ward 3 yẹn, ìgbà wo ni ká discharge ẹ? Yẹ kẹ́ work on their files ni. Tí bá ti gbé ẹ fẹ́ discharge yẹn, make sure pé go through files wọn. Nǹkan tó bá tí files wọn bá rí dòun ló máa determine ìgbà tẹ́ máa bá discharge. And bí mo ṣe ń wẹ̀ nìyẹn gan sef, kò ń ṣe yàn tá máa discharge soon. Okay ma. So tí bá délé gan màá tún pè yín, màá tún lè confirm. All right. So kẹ́dẹ̀ make sure pé ẹ̀ ń tọ́jú gbogbo àwọn patient yẹn dáadáa. No problem ma. Ma, nǹkan tí mo bá yín sọ yẹn, ẹ má gbàgbé láti bá mi mú dání lọ́la. A máa rí a lọ́la. All right ma. So màá pè tí bá délé. Okay, ó dà o ma. Ohun mo yàn látọ̀run kó má báyé mi jẹ́. Èyí mo dáyé bá, kó gbé mi kó gbẹ́lẹ́ dà mí. Àfàdá pákó. Ikú lọ àdánù. Ìyàwó díyà ọ̀nà méjì. 20. Ohun tó wù mí kó má ṣe mí léṣe. Hello nurse. Hello aunty. Báwo ni? Kò pẹ́ tẹ lọ́sìn mà wọ́n rọ̀. Dádì! Àwọn dádì yẹn! Kọjá ayé. Ó ń bẹ nísinsìnyí. Má bá òun láyè kó bà ìdílé rẹ̀ jẹ́. Ẹgbẹ́ ẹrù yìí. Mo dáná. Ọ̀ṣẹ́ Bọ́lá, ìwọ́n lè máa lọ sí ọ. Ẹ pẹ̀lẹ́ o.
Ẹ jọ̀ọ́ láti bọ̀. Adémaruf láti ṣe é ṣe Wálé ṣọlá wà ní àṣẹ. Okay. àwọn ọmọ oríṣi kan tó wà bẹ́ẹ̀ ẹ̀rọ rẹ̀. ṣé káwọn lọ bá wọn police station ní lọ́lọ́lọ́ wọ́n máa lọ pẹ́pẹ́ mi. ṣé mo pé ìrọ̀rùn igi òun ni ìrọ̀rùn ẹyẹ o ìdùnnú ọ̀gá òun ni ìdùnnú gbogbo wa o. of course gbogbo àná la mọ̀ pé ọ̀gá láì sẹ́rí bọ̀ but mo máa wọ̀ ọ́ àwọn méjì àìjọ pẹ́pẹ́ mi lọ. please feed me back. no problem. All right, bros. Since mo ti ní aago yín, màá pè yín. Ok, ẹ máa pè wá. Àmọ́ ẹ má jẹ́ kí ó pẹ́ tí ẹ fi pè wá o. No problem. Tó ti yé yín. Àwa bá yín gbìn 2 weeks péré àti bá yín gbìn. All right, no problem. All right, sir. Sẹ́ẹ̀rì 2 weeks péré lọ́dọ̀ wa 2 weeks àti ṣe tán. Ohun tó wù mí kó má ṣe mí léṣe. Èyí tí ó ṣe mí léṣe kò gbọ́dọ̀ wù mí. Kò gbọ́dọ̀ wù mí. Ohun tó wù mí ni mo yan ìfẹ́ mi ò máa padà. Ẹ má wọlé. Bá sẹ́ẹ̀rì nǹkan tẹ̀sán yẹn tí bá máa wálé ẹ bèrè lọ́wọ́ àǹtí mi. Ẹ wọ mo ti bọ̀ yín. Mo ti bọ̀ yín. Ẹ kò sí wàhálà. Mami máa pè ìpàdà kọ́sọ́mà ti dé. Ẹ kújọ́ mẹ́ta sà. Ẹ̀yin ẹ lè wájọ́ yẹn wá sọ pé ẹ ká bá yín gbé fúláwà ẹ̀yin lọ ẹ̀yin bọ̀. Àdè wá rí yín ṣé ẹ ti wá kó wá báyìí. Ṣé àti tí mo yàn jọ yìí? Ìyàwó tí mo yàn jọ yìí? Ṣé ẹ̀yin lọ́kọ? Ẹ lè jọkọ wọn ṣé wọ́n sọ pé èmi tó sà wọn ni àbí abẹ bá wọn ní ṣọ́ọ̀bù mi fúnra wọn kọ́ ni wọ́n wá bá mi. O fẹ́ kọ́ mi jà. Ẹ sẹ́yìn bẹ́ẹ̀ jà ni. I told you to say sorry. Sorry for what? Sorry for what? Sorry for what? O bọ́lá orí ṣẹṣẹ kọ. Ẹ̀yin ìṣòro náà yìí náà pa. Rán mi mọ ìwà tí wọ́n máa gbé ọ̀nà. Ọláìdé, èmi Ọláìdé. Wọ́n ní àbámọ̀ ló máa ń kẹ́yìn ọ̀rọ̀. Ṣé n bá tiẹ̀ wá mọ̀ wípé ọgbọ́n máa ń pọ́n ọlọ́gbọ́n lọ́wọ́ bí abẹni? Ṣé bí n bá má ti ṣe? Àwa ṣe tó wá dáa pọ́n. Èyí ọkọ tó fẹ́ mi sílé. Níbi owú jíjẹ torí ìfẹ́ tó ní sí mi. Ó dàpọ̀ àyàn ọ̀sán gangan. Ó dẹni tó lọ sẹ́wọ̀n. Èyí ta tún ní ká máa fi pàrònú rẹ̀ kó máa múnú wa dùn. Wọ́n tún dẹ̀mí elégbodò. Gbogbo ẹ̀ wá di túwò báyìí. Ẹni ilé kú méjì ó wá pòfo ó pàdánù méjèèjì. Mo ti torí ohun tí mo fẹ́ jẹ mo balẹ̀ jẹ́ mo bọ̀nà jẹ́ tí wàá tán báyà bí kò tán mo ti tán mo tán. Ìyàwó mi sọ ìjọ wọn ni gbogbo rédèrèdè yìí bẹ̀rẹ̀ ṣé o mọ oúnjẹ sè mọ́ ni tí bébì mi fi wá ń kọ̀ǹpléènì pé sí ìtò ṣe iyọ̀ ti pọ̀jù nù ẹ̀. iyọ̀ sí mi ló ṣe ṣe láwọn yẹn. Are you normal? What are you saying? ṣé wo taste ẹ̀ ní orí pé iyọ̀ ti pọ̀jù ń bẹ̀. Babes keep that dáhùn pé wọ́n ló ní dájọ́ ìlọ́wọ́ ọ̀sẹ̀ kí ló fẹ́ ká ṣe fún. maybe you should sack her. ẹ má jẹ́ kán sáàkì mi ìṣàánú ajé ọmọ tí mò ń bọ́ pọ̀ ẹ jọ. ṣùgbọ́n nǹkan tí bébì mi sọ you know what until tí ma fi sọ pé kò kẹ́rẹ̀ jáde kúrò lé leave my sight. ẹ má bínú madam ẹ jọ ẹ má bínú madam. Get out of this place. Babes jọ má bínú ṣòrí bó ṣe wà yẹn asọ́nilẹ́nu ni wọ́n as a matter of fact tí bá ní pé kí n lè sìn gẹ́gẹ́ bá a ṣe jọ agree ó possible kó gba àwọn family ẹ̀kan bẹ̀rẹ̀ sí ni máa pè mí lọ́tún lọ́sì
kò dé máa wo ọ̀dẹ́ ara bàǹtù mọ̀dí òun ni breadwinner family wọn. Yeah, whatever she gets from her work àti nǹkan tí máa support ẹ pẹ̀lú ló máa fi ránṣẹ́ sílé tó máa fi ń take care ara wọn. So tí bá lẹ́sìn mẹ́ ọmọ yẹn pé mo fẹ́ dá family ẹ̀ lágara ni, you know. So as a matter of fact, I would just plead with you pé kó jọ whenever you are around wọ́n náà wọ kitchen, you know, kó guide ẹ̀. Mo pé ẹ̀fọ́ tó ṣe fún mi last week yẹn, man, awesome. I really enjoyed it. So, yeah, I like you to cook more and guide her so that two of us sit around. The one of my master, because you did see me, I was one my junta, you know. And I've got a good news for you. But then, I'm my friend good news. See, my moment. Show more Vincent, my promise. See more place order. What's it clear? Are you serious? Oh, thank you, darling. You come well. First thing tomorrow morning, we're going to pick it up. So, she wants to go alarm with the crew. Okay. Because I'm okay with that one. Okay, good. To my veggie we can actually go to the eatery and get something to eat about that. No problem. Let's go. Monty! Ire Ọlọ́run ọbẹ̀ ìdùn. O mọ̀ pé ọbẹ̀ tó bá dùn báyìí bọ́sẹ̀ ló máa ń sè. Báwo ló ṣe mọ̀ pé bọ́sẹ̀ ló sè? Ọwọ́ ẹ̀ ló máa ń dùn báyìí. Sórí tẹ bá ti fẹ́ra yín sílé báyìí gbogbo ìgbà ni màmá wá sọ́dọ̀ yín. Lóde látẹnu nìwọ ni. Mo láì kó oúnjẹ bí. Èmi ń jẹ́ kí n lè máa jẹun náà ṣe mú mi wá kọ́pẹ́ńtà. Ìbílẹ̀ wà. Gbé sókè padà. Ọ̀gá Ire ni o, jẹ́jẹ́ ni mo ṣiṣẹ́ ṣọ́ọ̀bù tó pè mí pé kí n wá jẹun o. Ire ẹja tí ń bẹ nú abọ́ ìtẹ́lù. 400 ní sà. 400 lẹ́yọ kan. Àwọn ẹran yìí ń kọ́. Ẹran yẹn 100 naira ni. Ẹran àtẹjá jẹ́ 600. Bẹ́ẹ̀ni. Àmàlà mélòó ìlú àmàlà? Mẹ́ta péré náà ni 100 naira. Ó jẹ́ 900. Ẹ̀tún ra pure water 50 ó jẹ́ 950. Bẹ́ẹ̀ni. Dákun èló gan lọ́kọ̀ ń pa tí ń pààyàn. Mo ń bèèrè èló gan lọ́kọ̀ ń pa tí ń pààyàn. Èló mò ń fún lóúnjẹ tó ń ná dúró lélẹ̀ kan náà. 200 ní sà. 200 mọ̀ fún pàtì rẹ̀ ti tú. Àsòwò tí máa sọ nínú kóló àwọn kíkọ́ tó máa parí pé àwọn kó kan mọ́tò àwọn ọba ìwọ ló ń jí gbowó. Ọ̀gá ẹlẹ́dàá yín rí pé mi jí lówó Ọlọ́run. Àánú ẹ̀ ló ń ṣe mí. Sọ mi ń yọ. Òun gba 200 oúnjẹ ojúmọ́ ọ̀nà 950 jókòó ẹ̀ kan. Tansiri ọmọ yìí tó jẹ́. Ọ̀gá ẹ wò oúnjẹ tẹ rí kì í ṣe kí mo fowó rà. Ẹ wò bọ́sẹ̀ girlfriend mi ni òun ló máa ń fún mi. Bọ́sẹ̀ ni girlfriend ló máa ń fún ẹ lóúnjẹ ni. Ilé bọ́sẹ̀ ẹ̀kọ́ ọrọ̀ ajé sájé ń wá. Wọ́n lè fáwọn lóúnjẹ yìí ni. Ládùúgbò tá a wà yìí láàrin mi àti ẹ ìsọyún tó mélòó tẹ́ fi ń tajà. Ẹyọ kan ni sà. Ìsọ̀kan lẹ ti ń tajà. Ẹ lẹ sì ní ẹyọ kan ọ̀hún. Rárá sà, ọ̀gá mi ló ní. Ọ̀gá yẹn ló gbóúnjẹ lé ọ lórí. Bẹ́ẹ̀ni sà. Wàá fi ń dọkọ̀ láàrin. Ń ṣe mẹkáníìkì ni wọ́n 13-12 tí ò ní sinmi onítúwé kíkì onítúwé nǹkan lé ayé wàá sọ̀rọ̀ ẹ̀dín iṣẹ́. Anyway dáhùn láyé padà. Tó bá dá padà sí inú ọbẹ̀ yẹn ó yà sùn yẹn rúgúdú tí tó wọn àbí yàrá yẹ kó dìde mbẹ yẹn ó yà fi ọwọ́ sínú ọbẹ̀ yẹn ìwọ tìkábọ̀ náà kó sọ báyìí tìkábọ̀ náà àbórí ẹ̀ so láyé má fi mú ti ṣe báyìí jẹ́ kọ́ ẹ̀kan lọ́bẹ̀ yẹn ó yà fi létúrò fún ó yà làjú ẹ̀ létúrò fún àbẹ́ yàwó ẹni. Kẹ́mi, in fact, o really forehand me gan. O ní láti máa parọ́ fún mi náà. Ìgbà tí ṣe pé mi àti ẹ bẹ̀rẹ̀ lánàá. Tí n bá sọ pé òkè wá rí mi lé o, tó bá mọ̀ pé ò ní lè ráyè wá, you tell me. Èmi náà láwọn nǹkan tó pọ̀ láti ṣe. O ní kí n jókòó díẹ̀ nílé pé ò ń bọ̀. Mo dẹ̀ wá rí ẹ. Pọ̀ èmi ló yẹ kí n máa bínú náà. Bínú bíi ti báwo? Because mo wá sílé ẹ̀ àbúrò ẹ̀ sọ fún mi pé ò sí ilé, ipò ti travel. Wọ́n wọ̀ pé bọ́ọ̀lù ṣe máa travel tó ní sọ fún mi. Ó wá sílé mi ní ìjẹta Sunday tí mo ní mo wà ní tí mo dúró dé all through. Àbúrò mi wá ní mo ti travel. Bọ̀ kí ló tó pé nọ́mbà mi? Mo pe aago ẹ̀ títí ó gbé. Ṣé wọ́n rí miss call? Mo rí miss call inú tẹ̀ tí ń bí mi ń gbà yín ní pé bóyá fẹ́ pè mí kó lè wá mú ni. Because mo ti gbàgbé sọmọ kan sọmọ tí mo rí miss call mi ti ẹ̀ wọ́n mú kọ́. So àbúrò mi ló sọ bẹ́ẹ̀ fún mi pé mi sí ní mo travel. Máa lọ tẹ̀ máa rí padà wá rí ẹ̀rọ ìgbésí.
ṣé kò ṣe pé o fẹ́ lọ bàjẹ́ ṣá. irọ́ kí n bàjá mo kàn ní láti jẹ́ kó mọ̀ pé iwájú ló ṣíwájú kí pàkó tó tẹ̀lé tí o bá dẹ̀ sẹ́yìn ló máa di ìwáyé. ṣáà tẹ̀kẹ̀ yín sí. Don't worry, I'll be fine. tí ẹ rọlẹ̀. broda Ire ṣé ẹ ò bínú sí mi pé mo ránṣẹ́ sí yín. mi ò bínú mọ́ mi mo fẹ́ máa lọ síbi iṣẹ́ náà ní ọmọ tẹ́ ẹ rán dé mo ṣe ní pé kí n wá rí yín kó tó ní pé mo máa lọ mọ̀. a mú mi rí ìran kan nípa yín ni broda Ire ìran náà sì pọ̀ púpọ̀ tó ní agbára Jésù nítorí nínú ìran yẹn a mú mi rìnrìn àjò a mú mi rí ọjọ́ iwájú yín bí ó ṣe ní ẹwà tó dára tó a mú mi rí ọjọ́ iwájú yín pé ọjọ́ iwájú yín dára gan àmọ́ broda Ire níbi iṣẹ́ tí ẹ̀ ń ṣe yìí mo fẹ́ kẹ́ ẹ ní sùúrù torí pé mo rí pé ẹ̀gbín pọ̀ níbẹ̀ Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní nínú ẹ̀gbin báyìí òun lọ láńgbé ẹni bá máa fara yọ́lá tọ̀hún máa fara yẹ́gbin o ẹ má kọ ẹ̀gbin o ẹ má kọ ẹ̀gbin broda Ire gbogbo ẹ̀gbin tẹ́ ẹ bá rí ẹ ṣáà máa ṣe kíni ẹ máa fara dà á nítorí pé ọ̀nà tẹ́ ẹ̀ ń lọ ó ṣe kíni ọ̀nà yẹn jìn a ó sì mú yín débi ògo yín láyọ̀ ọ̀nà kọ́nà òun ni ire yẹn lè gbà wá o ẹ má fojú wò pé bóyá bákan o tó bá dé lórúkọ Jésù á jàjẹ́ mọ́nú fún yín àmọ́ ẹ̀mí sọ fún mi lọ́wọ́lọ́wọ́ Olúwa máa wí ẹ̀mí sọ fún mi lọ́wọ́lọ́wọ́ wípé a fẹ́ yọ̀ǹda orin kan fún yín tí ẹ máa lè máa kọ ní gbogbo ìgbà bóyá ẹ̀ ń ronú ni tàbí ohun kan tí ẹ̀ ń yọ yín lẹ́nu pé báwo mo ṣe fẹ́ ṣègbésí ayé mi mo fẹ́ kẹ́ ẹ máa kọ orin ẹ béèrè pé báwo lẹ̀mí mímọ́ ṣe kọ́ ó ní ire mi dé ire ayọ̀ ire mi káàbọ̀ ire mi wọlé dé ṣé ẹ lè kọ́ tẹ̀lé mi ó yẹ ẹ kọ́ pẹ̀lú mi. Ire ayọ̀ ire mi káàbọ̀ ire mi wọlé gbogbo ìgbà tí ẹ bá ti ń ro àwọn nǹkan ẹ̀yẹn máa kọrin ó di dandan kí orúkọ yín ròyìn ṣe ti gbọ́ ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó ṣe kí ni kó máa gbénu yín nígbà gbogbo Ọlọ́run á sì wà pẹ̀lú yín ẹ jẹ́ kí a gbàdúrà orúkọ Jésù. nǹkan tí mo béèrè lánàá nǹkan. ṣé ìpọ́n rí ọ̀ọ́dẹ yọnu káàtì pé ọpọlọ ẹ sún ẹ̀yìn bíi ti gbé ṣé wẹ́ẹ́ kọ́ máa fi làákà ìbá mi sọ̀rọ̀ lóòótọ́ mo sọ pé mo fẹ́ fún ẹ lówó ṣé mo ṣiṣẹ́ lóru ni ọ̀dà owó tó bèrè lálẹ́ àná o kì í yọ láàárọ̀ tí mo bá ti fi ṣẹ́lé màá fún ẹ tó bá yẹ kí n fún ẹ tó ti yọ àtú ẹ̀jì kan lẹ̀ ní ibi iṣẹ́ abá ti dè tán máa gbowó lọ́wọ́ ẹ tó ní mọ́tò màá mú wálé. mo ti mọ̀ pé ò ní fún mi tẹ́lẹ̀ jọ ọjọ́ wo ló ti fowó jẹ́ lẹ́nu lẹ́nu. kí ló dé tó ń béèrè pẹ́sàn ọkùnrin báyìí níṣẹ́ tá a parí àwẹ̀ mo ti fọ́ lówó jẹ lẹ́ẹ̀mejì. ṣe dá pẹ̀rẹ́ rẹ̀ o tẹ̀ sí fún wílé o ṣe kínní kan jọ iṣẹ́ tó ń ṣe tí ò bá ti pè é ó rẹ̀ gbá síbò mí lọ́kọ̀ lọ ṣiṣẹ́ mi torí dẹ́gbẹ̀ bá ń gbà bíi tí ò bá pè é gbá bíi so ti gba dáàdì Kádíjà nìyẹn ó ní iye ilé tó ti kọ́ náà ó jókòó sójú kan mo fún yín lówó nígbà túnú àwẹ̀ lẹ́nu ó dẹ̀ dùn mẹ́ lẹ́nu ní gbogbo èèyàn bá tó bá dẹ̀ ń pọ̀ ọkọ ìyàwó wa bọ́ síta wàá yọjú síta àbí wàá sọ pé wọn náà lélẹ́yìí o ọkọ ìyàwó nìyẹn o òṣì burúkú òṣìṣẹ́ ta mára yọ ó rí bó ṣe rí. ọ̀rọ̀ mà nílé o ní tí ìyàwó mi mọ̀ sọ fún lóòótọ́ káàtì ẹ̀mí òfòlẹ̀ àká ẹ̀gbẹ́ ọsọ pẹ̀lú ìbínú òótọ́ ọ̀rọ̀ máa mẹ́mẹ́ lóòótọ́ bàbá Kádíjà ọ̀rẹ́ mi lóòótọ́ ọba ń lẹ́nu sẹ́yìn ni tẹ́ bá ní ká mọ́ àgọ́lágo sáré táàgọ́ ẹ bá léètì nǹkan tó ní ìbéèrè agolo ẹni tó wà wájú ẹ pé kí láago sọ ó ní pé ṣiṣẹ́ tá a bá ń ṣe tí ò bá ti gbé ní káwábò mi ń gbà pàápàá ibi tájẹ́ kọjú sí ẹ̀yìn lọ́kọ sí mi ìyá náà nílà káyọ̀ wọn àbá o ìjọ mo ti fẹ́ kọ̀sọ́ ọlọ́pọlọ báyìí rí ọkàn sọ pẹ̀lú ìbínú ni a jẹ́ pé tó bá kọjú sí ẹ kọ́ ọ̀tá nù ló kọ́ ìṣe kó tún ta mo ti wá yé mi náà bàbá Kádíjà tá a jọ bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀gá ẹ̀ mo jẹ́ gan mo ti kọ́lé méjì ó sì ó pe lérè wọn á sílé fún un aago mi fẹ́ léètì nù kí n bìrù aago ẹni tá aago ẹ̀kọ́ rẹ̀ tì kó sọ táìmù tó dáa fún mi bàbá ṣe jẹ́ tó bá rí bákan náà.
ṣe sí lọ́nà orí máa kó wáyọ̀ lọ́wọ́. I don't need much time back. Now òun tọwọ́ bọ gbogbo ẹ̀ ń sìn ṣé o mọ nǹkan tó fẹ́ tọwọ́ bọ̀ ń bẹ̀ ṣé o mọ nǹkan tó fẹ́ ṣe ń bẹ̀. ṣé bóun náà ni mò ń mọ̀ yìí pé mi ò mọ nǹkan tí mo fẹ́ tọwọ́ bọ̀. ó mechanic náà ó máa wá bá wa bí náà ní àná tán mi ò tiẹ̀ mọ anything tí mo lè ṣe ní ẹ̀kọ́ tó wáyé. Bẹ́ẹ̀yú kọ́bọ́ bóòni bẹ́ẹ̀yú kí ló ṣẹlẹ̀ kí ló wá ṣe ládùúgbò yìí. wàá rí ọ̀rẹ́ wa kan ní down the street semi by ní new site tó yí ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́wọ́ àtẹ̀wá bá ń bẹ̀ fóònù ẹ̀wọ̀ dẹ̀ lọ à ń padà bọ̀ ní mọ́tò bẹ̀rẹ̀ sí ń jack ló ń jack mo tiẹ̀ mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe so mo fẹ́ pe mechanic ni n pé bí akọ́ bá mi check ẹ̀. No, I can fix it for you. That's what I'm doing. Mechanic ni ẹ. Yes now. Iye mechanic. Ìgbà tí ṣe tán ta ọdẹ wáṣẹ́ tá a níṣẹ́ mú wọn pé kí n lọ kọ́ mechanic yẹn màá tún máa pa ọ́dà díẹ̀. Anyways ẹ̀ tún gé fọ́ọ̀nù náà ṣe ṣé wàá bá mi check ẹ̀ kan wò. Ṣé epo wà mẹ́? No full tank mo wà. Ṣé lè jẹ́ injector ẹ̀ níbẹ̀ yẹn o? Náà ló máa jẹ́ kó supply. It's okay. Jẹ́ sáré padà lọ sí church kí lọ mú àwọn tools wá kí sáré wá bẹ̀rẹ̀ wò tó ti yẹ. Okay. Níbo lọ́dọ̀ ẹ̀? No, ibi ìsàlẹ̀ street lọ́dọ̀ ẹ̀. Wow man okay it's okay máa dúró díẹ̀ mi báyìí owó ti pẹ́ o àtúbà ti padà ní káwá sọ̀rọ̀ wọ́n ti padà ní káwá sọ̀rọ̀. mú bọ̀. tẹ bá mọ̀ pẹ̀lẹ́ ṣe jẹ́ ká ṣe kí ẹjọ́. ṣe ṣáà ní ẹ bá pè mí ẹni mẹkáníìkì o. Báyọ̀. Man good to see you man. ọmọ ṣọlá ẹni tó ń lọ yìí na my secondary school mate o òun ló wá di mechanic àmọ́gà ọmọ ìgboro rẹ́rìn o téèyàn bá jára ẹ ọmọ street máa rán ẹ dànù. Well kọ́ ló ń ṣàánú but Báyọ̀ ó dẹ̀ sọ pé bí èmi dẹ̀ ṣe ń wọ ẹni ṣé ó dẹ̀ máa lè ṣe mọ́tò ìṣá. ṣé wọ́n mọ nǹkan tó ṣe tẹ́lẹ̀ mọ̀ bí i injector ló lè ṣe ó ṣàgbọ́n nǹkan tó sọ he definitely has an idea but tí ó bá lè ṣe ẹ máa pe mechanic mi eventually ni let's just give him a benefit of doubt. ẹ má bínú but kí ni mò ń wò lẹ wọn ò gbẹjà wá ni. ẹ bàmà ẹ gbẹjà wá bí kẹ kó gbìn wá. ẹ má stress ara àwọn okay we are still fine. You are fine. Yes. ẹ má ti dúró. láìláì ti dúkẹ́. anything tẹ bá fẹ́ ẹ lè but ẹ̀yin gan ẹ ṣe fàájì gbogbo ìgò ló ṣì wà lódindi. chief àwọn. ẹ wò tẹ́ ẹ bá ṣọ́ra tẹ́ ẹ bá ti mú kínní máa fi rọ́yìn o. fọ́nì ṣá. chief ẹ fọ́nì. èmi a máa ń ṣáájú gan bíi bá a ṣe ń ṣe fàájì wa nìyẹn. ẹ wò ẹ̀yin ọ̀rẹ́ mi bishop ṣe wà nìyẹn. chief ṣé ẹ gbàgbé promise. tó fẹ́ máa dójú tì mí máa bẹ̀ jà tó ṣe mọ́ mi ni kí ni nǹkan tó fẹ́ tí mi ò ṣe fún ẹ ẹ wò ẹni tí tẹ́yìn bá fẹ́ jà ẹ fi. kò dẹ̀ ń gbèrò bọ́ọ̀lù yẹn wá bá mi ṣó ó yà wèrè ni lọ gbé kọ yẹn mo sọ fún yín pé mo wà ní important meeting ṣó wò ó dọ̀wọ̀n èèyàn pàtàkì tó wà lórí ìjókòó ọmọ táìmù tó yẹ kó bá important meeting. Yes. And next time, Mama gbé orúkọ yẹn wá bá mi mọ̀. Wọ́n pé mo ń ṣe nǹkan pàtàkì lọ́wọ́ orí kọ́lù. Yes. Àbẹ́yẹ̀ wà important. Well, it's more than important. Kò sẹ́ni tó máa rí wa tó máa sọ pé òun rẹ̀ yàn náà. Àbí náà. Ọ̀pọ̀ important àbẹ́yẹ̀ rẹ̀ yàn. Wọ́n fẹ́ kó kùtà sí láìfù yẹn. Ẹ wò dìde nù. Ẹ má bínú pé màá fi yín sílẹ̀ sí. Anything tẹ́ bá fẹ́ ẹ béèrè fún. Ṣé ti gbọ́? In another 5 minutes, máa padà máa bá yín. Ṣé ti gbọ́? Ẹ ṣe sá. Ẹ kọ́ àlejò wa. Ọ̀rọ̀ ńlá ló ń sọ̀hún. Olóhùn ṣiṣẹ́ bí erin, òun jẹ̀jẹ̀ ìlérí. Bàbá, ebi fúnra mi tẹ́ ń wò yìí, mo mọ̀ ìyà tó ń jẹ mí. Nínú ìlú yìí, ní mechanic village wa mi ò kó méjì. Tẹ́ bá ń gbọ́ olúkúgbú ọmọ ọ̀rá yìí ọ̀tẹ̀, èyí mò ń jẹ́ bẹ́ẹ̀. Èmi máa ń dẹ́yìn mọ́tò gbé.
ẹ́ńjìn tipa ni o nìkan mi ò tí ì ṣe rí ṣé èmi lẹ́yìn ayáàsì ẹ́ńjìn fanagọ́ mi dágbé ni àti jí àmọ́ ń yọ fúnra mi bọ́ọ̀lì lẹ́hìn wò sẹ́ńjìn náà mi mọ́ mo wá tẹ́ ládùúgbò de pé aya mi gan lálì mi kí n tó jẹun ni a ní tọ́wé dùn gbọdọ̀ mọ́tò ṣé ní jẹun sọ ni àmọ́ ẹ wo àwọn àsìpá wo ni pé wọ́n máa gbọ́ lago sáré táàgò bá ní bátìrì mọ́ ọwọ́ tọ̀rọ̀ ó bèrè tó lago lọ pé dákun kí lago sọ ń bẹ̀ yẹ bàbá mo fẹ́ dọ́gbọ́n sí i. má sọ̀rọ̀ jù mo ti mọ ibi tó ń lọ mo sì ti mọ ibi tó ń bọ̀ ṣùgbọ́n roṣó tó ń sọ yìí oṣó kì í ṣe ohun tá a mú ṣeré ṣùgbọ́n oṣó kan wá wà tí ń bẹ lọ́wọ́ mi o àwọn tí mo ti ṣe fún nínú ìlú yìí tí n bá ní kí n máa kà wọ́n ní méjì mẹ́ta yóò ti tógun nínú ìlú yìí tó sì ti géèyàn ṣùgbọ́n mi ò ní ṣègbéraga kí n sì máa kọ́rúkọ wọn fún un ṣó wá roṣó yìí ó ní kìlọ̀ o tó o bá ti lò tán lé rẹ tá a ti parí ẹ̀ kàn gbé sára tó o bá ti wá gbé sára ọ wà lọ sí ibi tó lọ tí ń ṣiṣẹ́ ọ jókòó síbẹ̀ tó o bá ti wá débẹ̀ tán ọ̀rọ̀ tí ńlá òun ló máa wá fi lò ó ọmọ tá sí sọ̀n pé o ti lo oògùn lé ọkàn mọ́ ọmọ tí ń lé ni tó o bá ti wá mú àlejò kan wà dé má jáde ní ṣọ́ọ̀bù rẹ tó o bá ti rálejò òun o má jáde ní ṣọ́ọ̀bù rẹ o. ẹ̀rẹ́kùn ṣé oṣooṣù tí mo fẹ́ máa lò yẹn yín gbé lọ bí ṣọ́ọ̀bù ni tí bàtẹ́ni máa tọ́ọ̀pù ẹ̀ ni o. lórí ibú iṣẹ́ ti yọ́pọlọ rẹ̀ dà kì í ṣe pé ọ gbé kú òun lé ọ gbé lọ sódò tàbí kó gbé lọ sórí ìta mẹ́ta òpònú ilé rẹ ló ti lò ó. bàtẹ́ni máa tọ́ọ̀pù ẹ̀ ni mo fi rò pé. ìṣẹ́ ló wá sọ ẹ́ di tó jẹ́ kọ́pọlọ rẹ̀ fún sẹ́yìn. ìyá ti jẹ mí gan ọjọ́ kan mọ̀ wẹ̀mí ọ̀ràn tí para tó fi bọ́ta. òórùn yàgò òórùn lára ẹ̀ òórùn lára ẹ̀. ẹlẹ́kùn tí wọ́n ti wá dé sọ̀ kí n máa mu ọtí. tó o bá ti lo sóhun tán màá lò nílé. tó o ti lò tán bá dé ṣọ́ọ̀bù. ọ wàá gbọ́ tí ọ gbé lọ sí ṣọ́ọ̀bù. ọmọ múlẹ̀ òun lẹ̀rọ rẹ̀ ọmọ múlẹ̀ ibi tó ti mú títí má jáde o gbọ́dọ̀ kó ṣọ́ọ̀bù rẹ o àfi tí àlejò rẹ bá dé tó wá wò sùsùn bóyá ó pè é síṣẹ́ ni o bóyá níbi tí ó mú òun lọ tẹ̀lé ló bá tán ló bá dolówó tó bá dolówó. ẹsẹ èlò wa ní ọ̀nà mi. ibi tọrọ déèrè o ìwọ dẹ̀ lọ sí ti wá bá mu lẹ̀ bí ẹgbẹ́ sùn báyìí. lórí ẹ̀wù bẹ́ẹ̀ lórí ẹ̀mí. hello báwo ni tí wọ́n ṣe wá ṣe bẹ́ẹ̀ ó ṣe máa sọ pé kí n má bínú mo bínú fáà mo ń bínú gidigidi gan ṣe ó dẹ̀ sọ pé kí n má bínú ìgbà tó mọ̀ pé ò ní wá kí ló dé tó jẹ́ kí n jókòó sílé kí ni ò bá ṣẹlẹ̀ I have a lot of places to go anyway mo ṣe ìyọnu sí ẹnu nípa tinú ń bí mi gan seriously pẹ̀lú ẹ̀ bí n kò pè é sìn ìyọnu sí ẹ and báwo ló fi pé o máa wá bá. ẹ ra bọ̀dá o. lọ́jọ́ tí bí bá ń bẹ lọ́nà ká má ṣe sí lọ́nà orí máa kó wá yọ. ẹjọ́ báyọ̀ ni mò ń béèrè. kí ló tẹ̀ ń wò bẹ̀yẹn mi nìkan mo wà. èmi ò wá ń ṣọjọ́ Thursday ọjọ́ Thursday lọ̀gá máa ń ṣe sàárà. kí ló tẹ̀ máa ń ṣe báyìí ṣé mo jọ ará oko ni àbí mo jọ ẹni tó wá ń tọrọ owó. ẹ wo Báyọ̀ ọ̀rẹ́ mi ni òun lójú ìgbà fún pé ìgbà lòun ń gbé ó dẹ̀ ní kí wọ́n á róhun lé ní ẹjọ́ ẹ kí n rí i. ohun tó dùn mí jù ni pé kí iṣẹ́ máa ṣẹ́yìn báyìí kó tó máa ṣe gbéraga torí bí mo ti ń wò yìí ẹ̀kan ńlá Báyọ̀ ọ̀rẹ́ yín irú yín orí ibúrú ẹ̀ kò ní bọ́gà. ẹ wò bọ̀dá kí ló dé ń ṣe báyìí náà ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ ṣàánú mi ṣe bí èèyàn lẹ́yìn náà ẹ wo ojú òní tí yín o ẹjọ́ tó yọ náà ẹ ṣàbúgbó tẹ́ bá ní tẹ̀lé fi ràn mí lọ́wọ́ tí mo lè fi rí Báyọ̀ tó ti ọ̀rẹ́ mi ni máa tẹ́jọ́ lọ skul ni ó ní kí n wá. ojú wa ní lójú ṣàánú ṣùgbọ́n mo mọ̀ pé bẹ́ẹ̀ ti ń lọ yìí tẹ́ bá fẹ́ jáde padà ẹ̀rín ní ò bọ́ lẹ́nu yín ẹ̀yin gan ó yẹ kẹ́ ẹ di sọ kúdúrú sí. ẹ wò tó bá yẹ tó níyẹn máa ṣe lẹ́bù fún yín ìyẹn kéré ẹ̀yẹn kò jẹ́ kí n rẹ́ni tí mo wá wá. mo ń bọ̀ jẹ́ nà. bọ́dá ẹ wá sí ẹ ọ̀nà ọ̀rẹ́
ẹ tí mo bẹ̀rẹ̀ báyìí òun náà ni ẹ tí mo bẹ̀rẹ̀ báyìí ó gbé àwọn èèyàn bí ti ń ṣọ̀wọ́n. orí mi Fọláhùn ọmọ ìyá Fọláhùn ṣe o. Ire. Báyọ̀ bò ní ṣé kò wá stressful jù láti lókè tí ìgbà. Ó le díẹ̀ o. Láti ibi tí màá tẹ́tí pàdé lọ́jọ́ yẹn ẹsẹ̀ ni mo fi rìn wá sí ibà orí gbẹ́sẹ̀ mi bu ni. Oh my, ó bá ti jẹ́ kí n mọ̀nà máa ṣe transfer sí ẹ tó máa fi wá síbí. Okay, you know what? So sorry about the stress. Basically, èmi fẹ́ jáde nsìn. You understand? Èmi àti Kúnlé àjọ fẹ́ débi kan. O rántí ẹ̀ náà? Yeah, mo rántí ní tapàdé ní. Yeah, níbi mọ́tò ìjọ ẹ̀. Yeah. So, àjọ fẹ́ débi kan sìn. Bí a ti bá padà dé, màá wá attend sí ẹ. So, house help mi wà nílé. Cook mi ó máa dáná fún ẹ. You know, you just wait for me then. Right. When I'm. Àbí kò máa pẹ́ torí mo gbọ́dọ̀ ètè padà síbi iṣẹ́. No, mi ò lè pẹ́. It's just it's padà sí late gossip, but mi ò ní pẹ́. Trust me. Báyọ̀ má bínú. Ṣé bí mo ṣe wọlé, mo kàn wọ everywhere. Mo rí pé ilé yìí tóbi gan-an. Ṣé wọn náà lọ ní gbogbo bíbá yìí? Èrè, èmi kọ́ ni mo ní bíbá yìí. But ọ̀dọ̀ mi gangan ó tóbi ju bíbá yìí lọ. Mo kàn gba bíbá yìí láti máa forí mi pamọ́ ní ọmọ pé táwọn èèyàn bá ti rí pé ọmọ kékeré ara yàn èèyàn ń gbénú lé jọ̀ràn àwọn máa fojú síyàn lára kéèyàn má dẹ̀ cast rẹ̀ coded life ni mo ń live. Mo kàn gba bíbá yìí láti 1.7 kan ní 1.7 mo gbà báyìí. Ẹ fi 1.7 million gba ilé? 1.7 million pọ̀. Mr. Ire àbí kí lórúkọ yẹn ṣé torí 1.7 million naira lè ṣe wá pariwo tó tó báyìí. Ẹ wo tí n bá fi lè rí 1.7 million ayé mi ti dà. Ẹ fi kàrá mọ́lẹ̀. Ire ayé ẹ̀ madam. Àmín. Mọ̀dí ọ̀rẹ́ mi kan ń bọ̀ lólé sí o bá mi àtẹ́ǹsì. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o ẹ jẹ́ kó sílẹ̀ kó tóbi náà. Àwọn máa ṣílẹ̀ kó. Jọ̀ọ́ yín náà fẹ́ wọlé o. Kò jẹ́ àríkún àṣebí ẹ̀rọ ojú ayé. Bí kan sùn látàárọ̀ yìí. Mo sọ pé ẹsẹ̀ fún mi. Ṣé wọ́n dá kíkọ bọ́ọ̀tà bẹ́ẹ̀ kí wọ́n ẹ̀kẹ́ mi? Bí wọ́n ṣe ń jẹun. All right. Take good care of yourself. Ẹ ti gbọ́. Take thanks fún mi pé àṣejù tó ní ká ṣe ń lò. All right. Take care. Àwọn fẹ́lẹ́ bòdù kò jẹ́ àríkún àṣebí ẹ̀rọ ojú ayé. Orí ọmí. Àṣejọ agree ọmọ tá a máa lò this time around ọmọ yẹn ti wálé ọmọ yẹn kò fine gan. Mo dẹ̀ ti náwó fún mo ti ṣe nọ́mà lọ́wọ́ yìí mọ̀ pé táwọn orúmọlẹ̀ kan bá rí gan inú máa dùn pé ọbẹ̀ gidi lélẹ̀ ṣó ti yẹ yín bàbá. Báyọ̀ ó rí pé bó ti sọ̀rọ̀ ni mò ń wò. Nítorí bí a bá bá gòkè ń gbà mí a lè má bàbá sọ a lè pé yóò yà ní ìrókò padà yá níbù gbogbo tá a sọ fún ọ tẹ́lẹ̀ ó ti yí padà o. Nítorí nígbà tí mo wọlé tí mo lọ rèé bèè lọ́wọ́ àwọn onílẹ̀ wípé ìtùtù èyí tá a fẹ́ ṣe bó ni ó ti jẹ́ àwọn onílẹ̀ yóò yé mi wípé gbogbo àwọn ọmọ tí ń bẹ lọ́dọ̀ rẹ pátápátá lẹ̀jẹ̀ yín ti rò pọ̀ tí ó sì ṣe é lò àbí ó wá ṣeé ṣe kí n múrú ẹ̀jẹ̀ ìwọ ìkíntí sórí àwọn onílẹ̀ pé n tó fẹ́ ṣe. Ẹ̀rọ bàbá àṣepín nǹkan tí àwọn onílẹ̀ tó sọ tẹ́lẹ̀ kọ́ yẹn ibi kọ́tẹ́ sọ fún mi náà ni mo pè sí ẹ̀ yìí. Lọ́wọ́ yìí àlobìnrin ọkùnrin lálò. Ọlọ́kùnrin yẹn máa fẹ́ lè díẹ̀ o bí a kì í kúkú lo èyí tó lè yá bí a kì í lo gateman mi. Tí ń bọ̀ sílẹ̀kùn. Lọ́wọ́ yìí àwọn báńgbégbágbọ́n tó ti súnmọ́ tí ẹ ti jọjọ rò pọ̀ kò ṣeé lò ó. Àwọn tí ò tí ì pẹ́ tí wọ́n ń tọrọ owó lọ́wọ́ rẹ ti ń bá ọ òun ló lè lo owó rẹ wà ya mùrá àpò sásà mùrá ègbẹ wo bí owó rẹ pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ ní tí àwọn onílẹ̀ láwọn fẹ́ lọ́wọ́ inú. Tó bá yẹ pé bá jẹ́ bẹ́ẹ̀ ok màá wà kàn ṣe. mo jẹ́rìí rẹ̀ àṣẹ tí o sí fọmọ Elédùmarè gbogbo ìgbà tó bá ń lọ gangan ọ̀nà lálákè sọ. Bí ìgbà mélòó ni mo wà ní sí. mo sọ fún ọ gbogbo tó o ní lásìkò yóò ju ijọ́ mẹ́fà lọ mọ́. Bàbá ijọ́ mẹ́fà ni. Ó ti yá jù. Ijọ́ méje là á kéde òkú
tó bá dijọ́ keje tó kù bá kú dandan ní kọ́rántì rẹ̀ a gbọ́dọ̀ jó dijọ́ méje. ọjọ́ ìbá ti tètè sọ fún mi náà ilé ètò tó jẹ́ pé àwọn ìfàtúmọ̀ ń bèrè ẹni tí ẹ̀ atọ́ba tẹ́lẹ̀ náà ni ọ́ kó tó jọba mo mọ̀ pé kò ní le onílé òsì ní jó le lọ́rọ̀ ìwọ náà sí ọwọ́ náà sí. Elédùmarè ọjà bá yín wọ̀ nǹkan. ẹ jọ̀ọ́ máa ṣàánú mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. ó bá sun ẹ̀jẹ̀ mi ò ní gbọ́ mi ò dẹ̀ nígbà jọ torí tọ lọ́wọ́n ọba láti jọ yìí tí mo ti ń fojú fo gbogbo àṣìṣe tó ti ń ṣe fún mi wàá máa kówó mi wàá kọjá fún láàrin gbogbo àwọn tó bá mi ṣiṣẹ́ títí ẹnìkan ló le jù ibo ló ń kówó mi ṣiṣẹ́ mi mo kó bẹ́ẹ̀ ni dìde kò máa lọ ó ti tó bẹ́ẹ̀ ẹni tó bá bẹ́ẹ̀ máa ṣépè fún. ìyá yóò wá ń dé ẹjọ́ fún kí ni. tábà díjú kẹ́ni burúkú kọjá ẹni rí àkọjá wọn ẹ mọ̀ pé kò léèyàn kankan ẹjọ́ lórí Ọlọ́run. nǹkan tẹ́ bá ti lè gbà ẹ má fi lọ mí o ẹ má fi lọ mí o òkè láti gbà tẹ́yìn tí bá mi ń ṣiṣẹ́ níbí báyìí ọjọ́ wo ni mo kó ọjà sílẹ̀ tí mo sọ pé iye báyìí ni ò tó wò mí dín. kò sí. so ẹjọ́ torí tọ́lọ́run ẹjọ́ ẹ má bẹ̀ mí ẹ jẹ́ no ẹ má ọmọ nígbà má bẹ̀ mí má fún yín lẹ́pẹ̀ o má rẹ̀jọ̀ pé fún yín o torí Ọlọ́run jọ owó mi mo fẹ́ rí tó bá dẹ̀ fún mi lówó mi wọ́n fọlọ́pàá gbé e ó kúkú mọ nǹkan tí mo jẹ́ mu nǹkan tí mo lè ṣe. ṣe máa tẹ̀lé ṣe máa tẹ̀lé ṣe fẹ́ tẹ̀lé. ọ̀gá ẹ̀ ti bá mi ṣe. máa lọ ẹ máa bẹ ta ni ẹ máa bẹ ta ni. kí ni problem ẹ̀ náà kí ló yìí wá nù lé mi náà I have told you several times that I do not want to see you in my house again. Baby, what have I done wrong? What have you done wrong? What have I done? Kí ló dé, kí ló ṣe? So normal ṣé mi àtàlàjọ rent bí báyìí ni tó sọ pé what have you done wrong mo ní kó kó má wà mí wálé mọ́ wàá ṣọ́nà ẹ̀ sí mi ni. but Báyọ̀ o ò tí ì sọ nǹkan tí Ayọ̀ ṣe fún mi gangan. o no kò nídìí láti ṣe kankan kó tó di pé a ní wo jọ́ torí Ọlọ́run kúnlé má jẹ́ kí n wojú ẹ̀. So you mean all this? àṣẹ lè normal ṣoṣo normal. wọ́n á pẹ́ ọlọ́pàá fún ẹ o mo máa pe ọlọ́pàá fún ẹ pé o fẹ́ rọ̀ mi yes kí ló ṣẹlẹ̀ náà. Baby, take it easy now. Take it easy. Má worry kí n tó di pé máa pọ̀ ọlọ́pàá Lado tí iṣẹ́ bá fẹ́ bọ́ lọ́wọ́ pásítà yẹn náà má bọ̀ Lado mo fẹ́ gbéṣẹ́ kan fún ẹ mo lè máa fún ẹ extra money tí máa fún ẹ extra money máa tún fún ẹ extra mojo ṣó ti yẹ lady yìí mi ò fẹ́ rí inú ilé yìí mọ́ as a matter of fact o mú kọ̀kọ̀ wá sínú ilé yìí nígbà tó ń bọ̀ o so right about now kò lè mú pin jáde so Lado extra money and extra mojo for you take out of this place. Baby, don't tell me you mean this. Madam sir. ó dà kúrò ẹ̀ dàrú o máa lose iṣẹ́ kúnlẹ̀ tó ń bá bọ̀ yìí. Lado, ṣe fẹ́ sọ fún pọ̀ mọ́ mi ni what's your problem? Madam. Okay, no problem, I will leave, I will. Jáde lọ, má lọ. Okay, no problem. Okay, Ayọ̀ má worry. Jẹ́ kó jáde kúrò ní compound yìí, jẹ́ kó jáde kúrò ní compound yìí. Okay, Ayọ̀ á máa. Wọ́n máa fọwọ́ ṣe tì mí kó ṣì lọ. ṣé tó orí ráńdù yìí ráńdù rẹ̀ ni ibẹ̀ ni òkú sí ẹnu gẹ́tì náà. àwọn tó yẹ kí ẹ máa fún jẹ rèé wèrè olórí ibú rẹ bàtà rẹ tó wé láròjù mo ti mọ pé yóò padà yá gbẹ̀yìn ni wèrè nǹkan tó yẹ kó jẹ́ ká máa jẹ olówó náà ń wá ká. gbogbo nínú love ọmọ yìí in the first place. ìgbà tí mo sọ pé mo lọ́ọ̀fẹ́ tí mo lè wá lọ́ọ̀fẹ́ mọ̀ ń kọ́ kò yí ẹ̀ ìdí tí mo ti ń wà yìí style ọmọ yóò dáa really yes style dáa gbogbo bẹ̀rẹ̀ sí lólè nígbà tó di pé mo bẹ̀rẹ̀ sí owó tí mo make tẹ́lẹ̀ mi ò make ẹ̀ mọ́ ṣé o máa gbàdúrà pé kí ọ̀rẹ́ bẹ̀rẹ̀ sí máa rùn pa ni. Ọlọ́run ní ká yọ bọ́ Ayọ̀ ọmọ yẹn ṣọmọlúwàbí ni mò ń wò. bá mi nulẹ̀. Báyọ̀. It's okay now. Come on. ṣé kò tí mi sọ òye yín ni àní Báyọ̀ lé mi bí ajá. No, dúró. Báyọ̀ ṣe máa lé ẹ bí ajá. After all, ìwọ ló sọ fún wa pé Báyọ̀ promise ẹ ní heaven and earth. Ó ló fẹ́ lọ gbé mọ́tò wá sílé ni. Pé ó fẹ́ kọ́lé fún ẹ, ó fẹ́ ra mọ́tò fún ẹ. So báwo ni Báyọ̀ ṣe fẹ́ lé bí ajá àbí? Ó rí bí mo ṣe wọ̀n ẹ̀ méjèèjì. Torí bẹ́ẹ̀ ṣe wà ń sin ẹ̀ ní rònú. Ẹ̀yin náà ní méjèèjì náà ní kẹjọ máa sọ fún wa pé tító. Ẹdúnú kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣe ẹ̀ babes yìí? Kí ló dé tẹ́ pé tẹ̀wá depend lórí ọkùnrin ṣá? Ṣé ọkùnrin lásán? Èwo jẹ́ kí n sọ fún yín sórí ìwọ yìí nsìn ò kọjá tó lè ta slippers tó bá pé slippers àwọn ladies lásán ló mú bó ṣe wáyé tó ń tà ó máa gé nìkan kan bẹ́ẹ̀ tó bá pé ìwọ yìí owó tó rí lásán tó ń rí ló ń tújọ tó fi gẹ́ẹ̀tì wigs tó ń tà ọ̀rẹ́ mi ó máa gé nìkan kan bẹ́ẹ̀ ẹ̀wọ́ ẹ̀yàn ọ̀rẹ́ mi ẹ jẹ́ ká wà self dependent ká lè achieve ṣe rí mi sìn ẹ mọ̀ pé bí mi ṣe wà business tèmi ni mo mú lókùnkúndùn èwo tí a bá ṣiṣẹ́ gidi táwa fún àwa tá a wà òkè ta tó tán ọkùnrin tó bá máa fẹ́ wa báyìí fún ẹ̀rẹ̀ ló máa wá wà ṣé gbogbo kan tẹ̀ ń ṣe yìí ẹ lè gé nìkankan bẹ̀
ó tọ́ ni mo ní kó má wò mí níwò tó ń wò mí. jọjọjọjọ máa ní mo sọ tèmi fún yín. bí wọ́n ṣe yan orí tiẹ̀ ni èmi ò yan orí ìyá. Yes, mi ò yan orí ìyá. Orí ìtọ́jú ìgbádùn ni mo gbé wáyé, so ìwọ lè máa ṣiṣẹ́ kó sọ̀rọ̀ ẹ̀ di jama machine kó máa ṣiṣẹ́ ká kó kan mí. Ó ti yẹ bí mo ṣe wà ọkùnrin alálùbáríkà tó máa tọ́jú mi tó máa take care mi ó máa wá fẹ́ mi, so kí n máa ta slippers ẹjọ́ ẹ̀kọ́. And ìwọ o ti ráyè ẹ̀wọ́ ló jẹ́ kó máa sọ̀rọ̀ sí ẹ lára o jókòó sí bí òun sunkún it's okay báyọ̀ ṣe títí ẹni màá ọkùnrin gidi ọkùnrin alálùbáríkà ń bọ̀ fún ẹ láì kí òun máa sọ̀rọ̀ sí ẹ. ikọ́ mi ọkùnrin bọ̀ mo sọ́ọ̀rì fún ẹ pẹ̀lẹ́ ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ ọkọ̀ ẹ̀mí tí wàá fẹjọ́ pẹ̀lú ọ̀rẹ́ mi. What's a year after me? But you know I miss you now. You can say that again. So I told you I'm but you think about what I'm You know I can't do without you. You know that. I can say that again. Alright. Hello. Hey, how are you? I'm fine. How are you doing? Fine. Ọ̀rẹ́ mi báwo ṣe wà pa? Mo wà kẹ̀. See you later. Gbogbo rubbish tí wàá tẹjọ́ ṣe kò ṣẹlẹ̀ tí mi ò rí o. Àwọn text messages yẹn gbogbo ẹ̀ ni mo kà. Gbogbo eléyìí tó tún ṣẹlẹ̀ ń sìn gbogbo ẹ̀ pátápátá ni mo rí. Ó mọ̀ mí. Ìsídà kí n pa fún ẹ àbí kí n pa ìwọ fún un. Tó bá try mi I repeat tó bá try mi máa pa ẹ́ dànù. Take it easy now. Ọ̀rẹ́ ẹ lẹ́nu yìí now. Ó sábà bí mo ṣe máa ń sáwọn ọ̀rẹ́ ẹ nìyẹn. Kò sáà sọ nìkan máa ń ṣe bẹ́ẹ̀ kí ló dé now. Ó ti take ọ̀rẹ́ personal now. Just try me. Ẹ ká sọ ọjọ́ mẹ́ta ṣe wà. Báwo ni sọ wọ́n yá? Ẹ wò wájú pé jáde. Ojú tó rí ẹ ti gbó. Ẹ̀yin gbogbo tó sọ pé tó yín ti gbé ṣáà gbàgbé rẹ̀. Kò yẹ kí n máa lọ. Afa rẹ̀. Mo wà okay. Ṣùgbọ́n. Ó dàbọ̀. Má lọ. Lédè tó wá mi lọ síkè tó mi lọ síwà tí wọ́n ní oúnjẹ. Ọ̀rẹ́ wo mo fẹ́ fi ẹjọ́ rí olóṣì yẹn sùn ẹ́. Gbogbo rubbish tó ń bọ́kọ mi perform kò sílẹ̀ tí mi ò rí. Tó bá try mi wàláì máa pa. Wò ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló dé èwo ni wèrè gan-an wò jọ̀ọ́ nítorí Ọlọ́run tó bá máa pa o ṣó ti yẹn sìn torí ìwà àtẹlẹjọ ọmọ wèrè ọkùnrin orí burúkú tẹjọ ń pákà tẹ pé kòkó náà ráyè yín àdèbá ń sọ́sọ́sọ́nà ẹlẹ́fẹ̀ẹ́ change tó bá ti mọ̀ kó máa pa ní kó para tó bá dẹ̀ ti wọn ara yín kẹjọ fi ráyé dá àwọn ẹjọ́ olórí burúkú láàrin wà tọ̀rẹ́ má fi lọ̀ mí mọ́ èyí tó bá ṣe pé rọ́bìṣì náà mo ní pé kí wọ́n sọ fún yín ní pé ọjà tí mo lọ lé ni o mi expect iye tí mo bá wọn pàǹtì tí mo lọ rà ẹdẹ mo dé bíbá yín sọ̀tọ̀ ní kọ́ tẹ́ fi pàdé mi. Ọ̀gá mi sà mo ní kí wọ́n ṣàlàyé fún yín ní pé tó bá di lọ́la nìkan bíi 11-12 mo fẹ́ sáré débì kan. Lọ síbo? Mo fẹ́ lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi wọ́n ní pé kí n wá gba owó irinṣẹ́ tájọ sọ yẹn. Wọ́n kọ́ wá gbowó irinṣẹ́. Bẹ́ẹ̀ni sà. Àwọn táwọn sọ rèé o ṣe pé yẹn jẹ́ wà náà rò pé à ń fọmọdọ́ rẹ̀ yìí. Ẹ̀yẹ̀ tí ìsanwó kọ̀ṣẹ́ wọ́n fẹ́ ra irinṣẹ́. Ṣé wọ́n kọ́kọ́ tẹ omi ká tó tẹ ìgbà àbí òun náà kọ́ máa tẹ méjèèjì náà? Ẹ kàn sanwó ṣẹ́ ná kẹ́ tó ra irinṣẹ́ ìyún nípa ìmòfin ṣẹ́. Gbogbo ẹ̀ náà ni wọ́n ní kí n wá kan sọ lọ́la wọ́n ní pé balance iṣẹ́ mi tó kù àwọn máa fún mi àwọn dẹ̀ máa fún mi ní owó iṣẹ́ náà. Ó ti wá dáńgbá ajé pàjọ lọ nìyẹn. Yá àjọ sọ tábàjọ dán yẹ àgbọ̀ kọ́kọ́ tó wà kan lọ wọ́n mọ̀ pé èmi náà nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ rẹ. Èyí tó ṣẹlẹ̀ nígbà ìṣẹ̀wọ̀n pẹ́wọ̀ tàbí lọ sọ ọ̀rọ̀ fámìlì ni ó dẹ̀ ni mo yẹ máa bá wọn sọ fún mi nífẹ̀ẹ́ kẹtẹ̀lé nígbà. Ọ̀dà màá fọ́láka nọ́mbà mi ìyún ẹni èké ni pé wàá sọ fáwọn àmàlẹ́ bí rẹ mi ò ránṣẹ́ gbàrà gbùdú o mi ò fẹ́ránṣẹ́ fẹ́ẹ̀kì o tẹ́ máa tún nǹkan tí wọ́n máa kán mi ò fẹ́ o èmi ni wọ́n sẹ́ǹdì owó sí màá fọ́lá àkáǹtì mi wà lọ́wọ́ rẹ lọ́nà kó bèèrè láàárọ̀ la tó ti yẹ wọ́n bá ti wá sẹ́ǹdì owó sí mi irinṣẹ́ tá a fẹ́ lọ rà èmi máa sọ pé tó fẹ́ rà rè 12 ni o 14 ni o 21 ni o 18 ni o 11 12 ni o èmi máa sọ fún ọ tó ti yọ. bí wọ́n sẹ́ǹdì méjèèjì àti irinṣẹ́ àti owó iṣẹ́. owó iṣẹ́ wọ́n sẹ́ǹdì papọ̀ sí mi tó ti yọ ṣé ó dèbí láàárọ̀ kan tó là bó dèbí láàárọ̀ la. Máa tètè dé ìbáyìí láti wá tún àyíká ṣe kí n tó máa lọ. ṣé ti tún ẹ̀yìn wọn tó fún ọkọ̀ gọ́ọ̀fù ti gọ́ọ̀fù parí ti ṣe gọ́ọ̀fù. òun náà ni mò ń tú lọ́wọ́ mo ní sáré wá sọ fún yín. já lọ wò. ṣe rí ọmọ tó níyà òun ò ní sùn ni òun fún ààrẹ ò ní fojú kun mi mọ nǹkan tí mo ṣe fún yín tẹfí ń fi adúrú ìyá yìí tẹfí ń jẹ mí ẹ̀yin méjèèjì pẹ̀lú bọ́sẹ̀ ìjọ máa ń kiri lọ mo dẹ̀ mọ̀ pé ibi tí bọ́sẹ̀ ń kówó mi sí ẹ̀yin méjèèjì ẹ̀ mọ̀ ń pẹ̀ tí ẹ̀ bá wá jẹ́wọ́
ètò kéré jù nínú ẹrù yín àti ètò tóbi fẹ́ kẹ́ kó kúrò níbà bẹ́ẹ̀ ni. ọ̀gá èmi ò mi ìmọ̀ nǹkan kan pẹ̀ ṣe hàn pé mi máa ń dá kiri lọ́tọ̀ ni ẹ̀dẹ̀ mọ̀ pọ̀ ọmọ jẹ́jẹ́ ni mí ẹni tẹ́ máa bi lélẹ̀ wọ́n jọ ń kiri ni. kó o mọ nǹkan kan pẹ̀ ẹ̀mí lè dùn kiri kọ́ ni. àjọ kiri o ọjọ́ máa ń kiri nígbà wo nígbà wo. ọ̀gá máa jẹ́wọ́. o fẹ́ jẹ́wọ́ sọ nǹkan tó wà lẹ́nu ẹ̀. ní ọgbà mọ́kálíkì ń bẹ̀rẹ̀ bàbá kan wà tí ó máa ń gba oúnjẹ tó lọ́wọ́ bọ́sẹ̀. ẹ pẹ̀lẹ́ ọ̀gá ẹ pẹ̀lẹ́. mi gbọ́ nǹkan tó sọ dáadáa. mọ́kálíkì tó wà bẹ̀rẹ̀. ó mọ yìí látijọ́ ìlú ṣàlàyé fún mi. ọ̀gá mi ò fẹ́ sọ̀rọ̀. ó fẹ́ sọ̀rọ̀ ṣé mo fọwọ́ burúkú mú àbí mo fọwọ́ yà mú ẹ. ó di ẹ̀dá burú yẹn ò dẹ̀ ní sọ fún mi. ayé mi o kódà bí mo ṣe fẹ́ràn ọmọ yìí tó ẹ wá lórí ilé ibi ṣàlàyé kíní fún yín ó máa ń kó fún mẹkáníìkì tó máa bí ilé kékeré yín níbàyìí. bí mi sílẹ̀ jàre ọ̀gá dà ọ̀gá ire dà irú olóṣèlú burúkú yẹn níbo ló lọ gangan dà. dákẹ́nu ẹ̀ jàre ṣé wọn ò kọ́ ẹ ní àbí wọn ló gbẹ́kọ̀. ẹ ṣàlàyé. o já wọlé ń pariwo níbo ni ire wà níbo ni ire wà ire náà nù máa wá káàkiri. ọ̀gá má bínú jàre ẹ káàárọ̀ sà. ọmọ tó lẹ́kọ̀ọ́ ni. ẹ jọ ibo ni ire wà. ire kí ló ṣẹlẹ̀ tẹ́ fi ń wá re. nǹkan tó ṣẹlẹ̀ tá fi ń wá re àbí. ṣebí re ó máa gbọjà lórí bọ́sẹ̀ máa gbóúnjẹ kúrò lọ́dọ̀ ọ̀gá ti wá ní sọ ẹ̀wọ̀n agbókunfin agbé gbogbo ẹ̀ wá ẹ̀yin máa débì ẹ̀ máa ṣẹ́ni tótótótó ẹ̀ máa jẹ́ ọmọ yẹn máa dé sọ kò ní rówó kà á máa ké ibi láti mọ̀ pé ẹ̀yin àti re ẹ̀ máa fowó ẹ̀ lábìsì bíbà ẹ̀yin náà dẹ̀ ń jẹ́nu owó yẹn ẹ̀ dẹ̀ ń jẹ́ bẹ̀ ẹ̀ wẹ̀ lu yín rówó tórókótó. ibi tá a dé bó ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ò dá pé. ẹgbẹ́ ẹ̀jẹ̀ ṣé òwò wí owó òun náà jọ ń jẹ owó òun náà jọ ń lá. ọ̀gá má bínú ó ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀bù wa ẹ ṣàmọ̀ bọ́sẹ̀ tó ń tàn jẹ. ó wá máa ń tàn jẹ fún wa bí kí ló wá ṣẹlẹ̀. tó ń tàn jẹ fún yín ní báyìí ó ní nǹkan tó ṣẹlẹ̀ tó gẹ̀ gangan la ṣe ń béèrè rẹ̀. ire àtọ̀gẹ̀ wọ́n ti jáde so ire tẹ́ ń wá délé ń pariwo bíbí ẹ wá lọ síwájú. ó kéré ò sí àràǹdì àbí. ẹ bá sọ pé ṣá lè dúró dè wọ́n. bóyá kẹ́ ẹ dúró mi ì lè sọ pé gbàtàn máa dére o. tí má sọ fún péré yẹn tí má ló máa dé tí bá ní kò ní dé bẹ́ẹ̀ ni sọ fún mi. ẹ pẹ́ bá wa jíṣẹ́ fún rẹ̀ pé àbèrè wọn tó bá dé. ẹ máa kó bóyá ṣe yín lọ. irú wàhálà wo ni ire wa kó wa sínú ọgbà yìí ire ìgé wọn àtọ́gẹ́ máa dé wa bá mi. olúkúgú ọmọ ráyọ̀tẹ̀ olúkúgú ọmọ ráyọ̀tẹ̀ à ń pé ọ̀rẹ́ lọ́wọ́ ẹ̀ ó ń láàárọ̀ nú ó ti pẹ́ tí mo ti ń sọ kínní ìfún ẹ ṣùgbọ́n ò pọ̀ àwọn ọmọ ìyá Yéwándé ṣẹ̀ṣẹ̀ kó láìpẹ́ yìí. ẹ kí ni wàá ṣe ń bí tán fi wá bí. tẹ́ńgọ̀ kó béèrè pé kí ni wàá ṣe kò sí nǹkan tí mo sọ fún mi tán lórí ọ̀rọ̀ ọmọ ire yes ọmọọṣẹ́ ire wọ́n sọ pé ire ọmọ wọn tó ń fẹ́ ló ń kówó fún every blessed time tó bá ti ní kó wá tajà fún àwọn ibi instead tó yẹ kó kówó jíṣẹ́ ńlé irọ́ ire ló ń kówó lé lọ́wọ́ wọ́n ṣe tẹ́ gbé wọ́n dìde mọ́ mi wọ́n fẹ́ nà mí mo kàn wò pé kí ló le tó bẹ́ẹ̀ lórí pé àròǹjẹ. ológungun ṣé ó gbó tọrọ. sórí àwọn ọmọ àjàrà bùkà tá à ń kó káàkiri tá a gbà sọ́dọ̀ tá à ń pè lọ́mọṣẹ́ yìí wọ́n ń bà wá lórúkọ jẹ́ gidi èyí tó tiẹ̀ wá ń dùn mí ni wípé tó bá mọ̀ pé ọmọṣẹ́ tiẹ̀ ni ìbá tún bẹ́tà o gbogbo àwa ọ̀gá tá à ń bẹ ní ọgbà mẹkáníìkì yìí ni wọ́n ń kó pọ̀ wọ́n á mọ̀ pé àwọn ọ̀gá olè ni wọ́n ń lọ yìí wòmí bá ọmọ yìí sọ̀rọ̀ ọkọ̀ lé dànù àwọn ọmọ burúkú ni. sọ ń gbọ́rọ̀ wèrè nígbò lọ́nà àwọn èèyàn mi ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tó ń bá ti da báyìí bàbá ẹ̀ ló bí èyí tí ọ̀dà báyìí ti yẹ ẹ̀ ni ṣé ẹ̀ ránṣẹ́ náà gbà rí. ṣé mo ní kọ́ lọ jalè rí. ẹ sáàni àjọba wí náà ni ẹ náà ẹ sọ̀rọ̀ ń sìn yẹn nípa dìde wọn fẹ́ nà yín sórí pé ìwọ fún rẹ o kò rọ̀ rárá. nígbò ló wá ṣe wedding tó marriage o tán fi ń gbójú wá fún ọgbà yìí láì sanwó oúnjẹ. tó bá wá tàǹjẹ fún mi bíi kí n á jẹ 200 kí n fún 200 kó dá 100 náà padà fún mi pé kí n di owó mu tó máa ń ṣe fún mi nìyẹn. mo lọ owó rẹ ṣe rí bẹ́ẹ̀ ṣe ń ná yìí ẹ jẹ́ kínú ẹ̀ dùn ni o aláì jẹ́ kínú ẹ̀ dùn ni sọ̀rọ̀ mi yìí ẹ jẹ́ kínú ẹ̀ dùn ni ọ̀rọ̀ oúnjẹ 200 yóò fẹ́ràn sí àbí a tó fún ọ lówó lẹ́ẹ̀kọ̀ọ̀kan ló ń fún ọ lówó ó dáa bẹ́ẹ̀ ọ̀ráyé wà ó kọ lórùn ọ ire àbí wọ́n ń fún re lówó ire ó wà jìyà nínú gba mẹkáníìkì báyìí ẹ̀yọ́ mẹ́dà sáà wá bí ẹ lọ́jọ́
irú kan náà bẹ wọ. wọ́n yàtọ̀ síra wọn. kó láì gbọ́ abẹ́rẹ́ aṣọ wèrè bó ṣe dókun bí fáwọn ẹlẹ́rọ. wọ́n lè gbé wa. ṣé wèrè fọṣọ ti ẹ̀yẹ fọṣọ ni tó dọ̀tí báyìí. sọmọ sẹ́ẹ̀ kọ́ yọ̀ ẹnu iṣẹ́ mu wọ̀ ọ̀gá. ẹnu sọ ló wà gbogbo lẹ́ẹ̀ máa tírénì. ìwọ abẹ́rẹ́ ilé bó ti dàbí kùtà yẹn bá mu. sásọ sẹ́ni ilé àbáṣọ tí bẹ̀rẹ̀ fọ láti gbọ́dọ̀ ti nílé. àwọn nǹkan ọ̀sìn tí mò ń sìn nù. ṣe rí inú ọ̀pọ̀ tá a wà yìí. wọ́n gba alẹ́ iṣẹ́ kí tó gba wèrè. so ẹ sábà pé eléyìí obìnrin kọ́wọ́ fún rí abẹ́ ẹ̀gbọ́. ọ̀sẹ̀ ń gbọ́ ni. obìnrin kọ́wọ́ pọ̀. ẹ má ṣèyọnu kó tó bójú tèmi jẹ́ máa tẹ ojú ẹ mẹ́rọ̀ pọ̀. àwa gan bẹ̀ yẹn jẹ́. ẹni sẹ́yìn ṣe báyìí ẹ méjèèjì ẹ̀kẹta yín kọ́kọ́ wá tiẹ̀. ẹ wá lọ wá ẹgbà tó dáa tí bá ní mo lé ẹkún òǹbí mo lè bọ́jú ọ̀la rẹ jẹ́ torí tá a bá lè mọ kó lè ṣe àmọ́ tó lè ṣe lọ́la ṣùgbọ́n ló bá wí ilé iṣẹ́. dìde kó lọ mẹ́ta wá ẹgbẹ́ wa. a fẹ́ sọdún eégún ni. ọdún òrò ló ṣe. òpònú. mi ò tiẹ̀ tí. tó ń bá wa lójú jẹ́ láàrin ìlú. ọmọ yẹn kì í ṣe gbogbo fún mi bẹ́ẹ̀ yẹn náà. mi ò tiẹ̀ tí. gbogbo owó fún ẹ. yé ọ̀gá jọ. ó tiẹ̀ dá bá. sórí. ṣé lè fi tó dà. eléyìí sádà kọ́ ilé àbí lélẹ́. ṣé gba lélẹ́yìí tẹ lọ wá wáyé. ẹ gba lélẹ́yìí. ọ̀gá ẹjọ mo fọlọ́ bẹ̀ yín. ẹ farabalẹ̀ o. ọ̀gá ṣe àgbè. ẹ má ti gbé ẹni sùn mọ́ wà á tẹ́lẹ̀ lọ. ó ti jẹ oúnjẹ ọ̀fẹ́ o àbí ọ̀yà prostrate. ẹjọ ọ̀gá. ìyá tí mo lọ fẹ́ lẹ́yìn àbáláyà. ẹjọ ẹ jẹ́ kọ́ ètò ìnáwó tó wá fẹ́ ná mi torí mo níbi tí mo lọ tó wà important ẹjọ. ọ̀gá ẹjọ ọ̀gá tó ká òṣogùn. ọ̀rọ̀ orí bẹ́lẹ̀ ló lè. ọ̀rọ̀ orí bẹ́lẹ̀ ló lè. ọ̀rọ̀ orí bẹ́lẹ̀ ló lè. orí mi kò sọ̀rọ̀ orí mi ìrẹ̀lọ́jọ́ wọn rí ìrẹ̀lẹ̀ mi máa rí yẹ́yẹ́ sanyanya orí mi. ọlọ́run ṣe ni ọ̀rọ̀ yé ó ń dùn mí omi yẹn gbóná yé. Bébè yé ó ń dùn mí omi yẹn gbóná yé. kí wàá ló lè tó ilé ìgànnà. torí ti ẹni bọ́sẹ̀ o yé. torí tèmi. ọ̀gá ẹ̀ ló rán àwọn méjì wá pé gbogbo owó tó ń pa èmi ló ń kó fún yé. àmọ́ síbẹ̀síbẹ̀ náà kò wáyé kó ń nà yín tó lè nà. díẹ̀ ó ń dùn mí ẹ pẹ̀lẹ́. ẹ bá wọn bẹ. tó ga ọ bọ̀ àwọn pípé yóò bẹ̀rù ọlọ́run ṣá. mi ò ṣe ní rí màá rí. ìbòdìrẹ́ wà mo pè lórí fóònù ó pè mí padà ó pe grandma mi ó ní kún àwọn wà lọ́rùn nígbé tí mo bá pè wọ́n padà tí mo wá pay visit ire máa yọjú sí mi. ọ̀gá kí ló ṣẹlẹ̀? àwa sọ hello. kí ló ṣẹlẹ̀ ọ̀gá kì í ṣe báyìí tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀? wáyé kí n gé ẹ̀jẹ̀ mo máa ríre mo máa ríre. ọ̀gá. bá mi sílẹ̀kùn yéré dà yéré fẹ́ tẹ̀lé mi tí mọ́tò ẹ̀ bá gbá mọ́tò mi lẹ́yìn máa rẹ̀ ẹ̀ yéré dà wá sílẹ̀kùn. mo ríre mo ráàánú gbà o ó ṣe mí lóore máa fi mọ́tò mi gbà ẹ́ sílẹ̀kùn. yéré dà mo jẹ́ wá rí lọ sílẹ̀kùn mo máa jálẹ̀kùn yìí dànù mo máa já ilẹ̀kùn yìí máa já sílẹ̀kùn fún mi sílẹ̀kùn mo ti fi sílẹ̀ pass oya ṣígẹ̀tì yẹn mo máa já nù ẹ mo ti fi sílẹ̀ pass oya ṣí. ọ̀gá mo ti ṣí ọ̀gá mo ti sórí lọ́tọ̀ ga ń lọ yìí sígẹ̀tì ká tẹ̀lé wọn. kí n tẹ̀lé wọn ẹni lè wọ́n December ilé ọdún ló lọ bí mo ṣe wọ̀ ga tó ń lọ yí àbá lọ́gà ń lọ. owó oṣù wa ń kọ́ kí ló máa jẹ́ oye. àmúbọ̀. ọ̀gá. Yeah.
Hello, Austin. Wálé pọ̀. Mo wà ń lé à. Báwo? Tó máa kó bá lóun ọ̀fẹ́ fèmí ṣe nọ́mbà 6. Kí ló máa ń disturb fún mi fún náà? Má dà kí n máa tètè tán kí n tó fún ọmọ yìí nọ́mbà o. Báwo ṣe fẹ́ wo orí burúkú orí ẹ̀ kúrò? Lọ́wọ́ á fún ẹ ní nọ́mbà 6 kò lè jẹ́ mi rárá. Nọ́mbà 1 ni mo máa ń jẹ́ mi jẹ́ nọ́mbà 2 gan orí ká má ti sọ 6. Nọ́mbà 1 mi kẹ̀lẹ́ kò ń ṣe fá burú. Kí ni? Ìyá Yéwándé, ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀yìn lórí ọ̀rọ̀ ọmọ yìí náà ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tá bá fọwọ́ tún bọ́mọ wí á fòsì fàmọ́ra. Ọmọ burúkú kò ṣeé lé fẹ́kùn pàjẹ́ tá bá ní ká díjú kẹ́ni burúkú kọjá ẹni rí àkọjá mọ̀. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀yìn ẹ dáríjì. ẹni sùúrù kí ni nǹkan tẹ́ fi ń kọ́ mi lọ́rùn ẹ má fi kọ́ mi lọ́rùn. Mo ti sọ nǹkan tí mo fẹ́ ṣe lọ́kàn mi ẹ má wò mí ìfẹ́ wàhálà bó ṣe wà yìí mi ìfẹ́ wàhálà. Ọmọ tó wò ṣùṣù tó ń kówó mi tó ń kó síta ṣe bẹ́ẹ̀ náà mo bí gbogbo ìyá yìí ṣe rí wọ́n gba gbogbo ìyá yìí mò ń gbà láwìn ni tó wó lówó bá pé ṣọ́ọ̀ ni màmá pariwo lé mi ni so kí lè wá ń bẹ̀ mí lórí ẹ wo bíbá ọ̀sẹ̀ mélòó tẹ́lẹ̀ yìí lónà. ọ̀sẹ̀ mẹ́ta. ọ̀sẹ̀ mẹ́ta. bẹ́ẹ̀ ni. kò tí ì lóṣù mẹ́fà ó wá ń sọ pé kínní ló máa wo ò tí ì gbọ́n. ọ̀gá mo ti gbọ́n. ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ pé o ti gbọ́n tó bá ti gbọ́n mi fún àrùn máa sọ fún ẹ pé o ti gbọ́n ò tí ì gbọ́n rárá. ẹ wo ibi ń pa mímì oúnjẹ jẹ ẹ wo aṣọ tí mo wọ ẹ pé skẹ́ẹ̀tì tí mo gbé kúrò mi báyìí ló wà lọ́rùn mi ẹ tí ẹ wo bí òun mi ṣe rí ọ̀gá ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. o ní kémi wọ aṣọ ẹ kémi wọ orí ẹ kémi wọ ọrùn ẹ kí ló kàn mí ó mọ gbogbo yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ń kówó mi fún ọkùnrin mi ò fìyà jẹ yín gbogbo owó yín mò ń fún yín mi ń ṣe ọ̀gá tó yẹ pé ó máa ní kọ́ mọ kiri lọ tó máa kiri lọ tí ò ní fún lówó ẹ̀ pé ìwọ yìí nínú gbogbo wọn tó bá mi ṣiṣẹ́ ìwọ nìkan lówó kí n pé ọwọ́ àwọ̀ ṣùṣùṣùṣù ó mú owó ti tèmi olóhùn kò fọkùnrin ó wá ní kémi ìjọ níbo náà ti ń ṣerú ẹ̀. ọ̀gá ẹ o Ọlọ́run ẹ fún mi ní last chance lẹ́yìn ilé mi ní ṣerú ẹ̀ mọ́ láéláé mo ti kẹ́kọ̀ọ́ tó pọ̀. Ọlọ́run ẹ ṣàṣì gan mi ní fún ẹ mo ní kò kúrò wá dùn má mú inú bí mi o. ọ̀gá kí máa lọ. má lọ ò tí ì gbọ́n sẹ́. lórí pé mo ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà ò tí ì gbọ́n. ṣáyé lèyí tó ń jẹ ìyá àbíyá lóòrọ̀ kùtùkùtù tó ti ń mu kínní bíi méjì mẹ́ta dákun ká má sọ pé àwọn client dé wọ́n fẹ́ ṣiṣẹ́ nísìnyí bó ló ṣe ṣe rẹ̀ gbà. bọ́ọ̀sì wà yìí lẹ́nìí màá mú tó mẹ́jọ kílẹ̀ tó sùn. wàláì inú sàárè ló ti bá rẹ̀. mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ náà bí tá a ti ń ṣiṣẹ́ yìí ó tó abẹ́rẹ́ plot ní tá a fi ń ṣiṣẹ́ tó wá ń pín. èní ló ṣe fẹ́ mọ orí plot iye orí plot táwa tá a ti gbé ń ṣiṣẹ́. níwòyí ọ̀túnla màá ti máa talẹ̀ a máa talẹ̀ a máa ta mọ́tò. ọlọ́run má jẹ́ ọba rẹ̀ nú ẹ̀wọ̀n dákun olúkúgú ṣé nǹkan ò máa ṣe é ṣé ọ̀rọ̀ tí ọmọ ẹni tó ń ṣe ṣá ayé ọkùnrin yìí bàjẹ́ po pátápátá. Wàsíù ọ̀gá kí ló lọ́pàpọ̀ tí kíní kickstarter yìí fi dí báyìí. wáyà náà mo lọ́pàpọ̀. wáyà ló lọ́pàpọ̀. Ọlọ́run gbà mí mo kọ́ ẹ̀kọ́ ò gbọ́ wo nǹkan tó ṣe kickstarter yẹn ò ṣiṣẹ́ mọ́. èmi kọ́ mi ò bàjẹ́. ta ló bàjẹ́ ta ló bàjẹ́. ẹ wo ṣe rí iná yìí wáàsì tí wọ́n rà síbẹ̀ ó kéré ní mo ṣe wá lọ́kọ̀ báyìí wáàsì ló jóná. ẹlẹ́dàá mi gbà mí irú ọmọ wo mo gbà ṣiṣẹ́ báyìí torí Ọlọ́run irú ọmọ wo mo gbà ṣiṣẹ́ báyìí. kọ́sọ̀mà ń béèrè yín ọ̀gá àwa náà wá bọ̀ yẹn. ẹ ká san ẹ kúṣẹ́ ẹ jọ mẹkáníìkì mo fẹ́ rí. o mẹkáníìkì ok rìwáyà lèmi mẹkáníìkì ló ń ṣe fàájì nìyẹn. ẹ ṣe God bless you. ẹ̀mí kan wà bí lẹ́nu kékeré fara rẹ̀ kó bá ń pé. wàláyé ayé kọ́lọ̀ jẹ́ ẹ̀ǹdẹ́ rọ́ọ̀sà ẹ̀sùn ẹ̀yìn tálẹ̀ béèrè. ẹ má bínú sáà. ẹ jọ ẹ̀yin ni ẹ má bínú ẹ̀yin ẹ jẹ́ ìtìpẹ́ fún. ẹ jọ mẹkáníìkì ni mo fẹ́ rí. àwọn nìyẹn. ọ̀gá lẹ́fà báwo ni. mi ò kí ń ṣe nepa sá. company wa ló ní di service very good and quality mechanic so mo á yà síbí ni mo béèrè bí mo ṣe rí pé workshop mechanic ní bíbá
so wọ́n ní kí n máa bọ̀ bí pé ibi báyìí lọ̀gá wa yẹn ni mo ṣe wá bá yín sà. ẹ ní di qualified mechanic èmi rèé tẹ bá ń gbọ́ olúkúgbó ọmọ ọ̀rá yìí ọ̀tẹ̀ nínú ọgbà mi òkú méjì àmọ́ bẹ́ẹ̀ ṣe wà kí èlò máa tẹ̀lé yín lọ mo ní personal assistant mo ní PM kódà mo ní editor nínú ọ́fíìsì mi nígbà. ìwọ ní PA. kò lè yẹ ẹ̀yìn. ire ire. ṣé bá fẹ́ bá mi sọ. má ya wèrè. òkè tí a pò ní ọgbọ́n tó gẹ́ pé ẹni. ẹ bá bínú mò ń tún kankan nu mọ́tò nìyà. má ya wèrè mọ́ lọ́n lọ́wọ́ ẹni tó ń wo èmi lọ́wọ́ á rí mo ti sọ fún pé lẹ́yìn mi ìwọ lọ́kàn wàá tẹ̀lé lọ gbogbo tó bá ti fẹ́ ṣe pátápátá ẹ̀ ṣe fún ẹ sọ fún. gbogbo agreement tá a bá fẹ́ ṣe ní company tí agreement bá ti wọ̀ òun ló máa sign document òun la máa sanwó fún everything. tó bá fẹ́ sign pọ̀rọ̀ mi sign sórí ẹ̀ ìbí náà mo sign tó máa kówó fún ẹ má jẹ́ kówó sọnù o kọ́ rẹ̀ má jí owó mi o màá mọ̀ o ó ti yẹ ọ yẹ kí n tẹ̀lé yín fúnra mi ṣùgbọ́n tí n bá ti ṣe òun ló ṣe. ayọ̀ ọlọ́tí ọ̀mà ní í dá o. ìwọ máa ń dìgírèsì ara ẹ lọ́yìn ẹ o wo bí ẹ má ti kó fún ọ má jí owó o àmì ìdíwọ́ yóò dá. ẹ máa lọ. ẹ sà anything over to him ayọ̀ ọlọ́tí ọ̀mà over to her over to see tọ́rí ìwọ lọ láti sáǹtì. èmi. ọlọ́run bó ṣe wà yìí ọlọ́run ti kí á wa níwòye ọ̀túnla mi ò ṣe mẹ́kò mọ̀ yìí. ìwòye ọ̀túnla. mo ti ń talẹ̀ dámọ́lẹ̀. Mádéníyàn ìwòye ọ̀la Mádéníyàn bọ́ ọ bá lọ di nǹkan tí ọ̀dà ọ̀ ń jí sọ́sibítù ni. ọ̀rẹ́ mi máa gbà mí àní mo rí Báyọ̀ lẹ́nìí Báyọ̀ ti ya wèrè tó bugi jẹ lójú mi báyìí. a tún ti bẹ̀rẹ̀ Báyọ̀ wo ló ya wèrè. ìwọ ò tètè bìlíìfù èèyàn ṣọ́pẹ́ mi sọ fún ẹ pé gẹ́tìmọ̀ yẹn gangan ló kọ́ sọ fún mi pé Báyọ̀ ti ya wèrè tí mi ò kọ́kọ́ bìlíìfù ẹ tí mi rò bí àtọ́rí Báyọ̀ lè lọ ni bọ̀bọ́ yẹn ṣe wá ń parọ́ fún mi eléyìí mo rí o ó bugi jẹ ní ojú mi báyìí seriously. ó dẹ̀ fojú ara ẹ méjèèjì rí. ṣé mo fẹ́ máa parọ́ fún ẹni wọ́n tẹ̀ níyàn kan ló fẹ́ lò torí onítọ̀hún máa gbàbọ̀dé tó fi ya wèrè bẹ́ẹ̀ yẹn o. a jẹ́ wípé ẹlẹ́dẹ̀ ni kò gbàbọ̀dé tí Báyọ̀ fi lé ẹ ń gbà yẹn. if not ká ló lọ rí ẹ lónìí ó ti lọ nìyẹn. orí mi ò tẹ̀lé gbàbọ̀dé ẹlẹ́dàá mi ò ní gbàbọ̀dé. mo ń lo kankan báwo tí wàá rò báyìí. ṣé o mọ̀ pé ikú tó ń kojú gbẹ̀yìn òwe ńlá ló ń pa fún mi. mo wà online lánàá mo rí update kan girl yẹn bọ̀bọ̀ yẹn fowó ẹ̀ ties ẹ̀ ni ó dẹ̀ fall fún at the end of the day guy yẹn gé orí ẹ̀ ó lọ fi ṣoògùn owó ìwọ náà tún gbọ́ ọ̀kan tó tún sọ ń sìn mo fẹ́ lo èèyàn kan ó dà lé lórí ó yà wèrè babe ó jẹ́ ká pe àárọ̀ àti ọ̀dọ̀fin inú wa jẹ́ káwa náà mọ nǹkan tá à ń ṣe jẹ́ ká wáṣẹ́ ṣe gbogbo bá ṣe ń tẹ̀lé àwọn ọkùnrin nítorí owó yìí ẹ̀rù ń bà èmi o wọ́n jẹ́ káwa náà wá iṣẹ́ àwa òkè náà àárọ̀ lápá àfọ́ lójú àgé lẹ́sẹ̀ jẹ́ káwa náà ṣiṣẹ́ kásítọ̀ gbogbo rubbish tá à ń ṣe yìí because tani Báyọ̀ lọ rí ẹ lónìí wo ó ti lọ you are gone. ó dà pé suggestion tó mú àyè máa bẹ́tà o a máa wá àkànṣe ní o a lè má bá báyìí máa lọ o. ṣé bí o ti máa pẹ́ mo ti dáná lọ. kí ló ṣe dèbí ebi ti pa ní májẹ̀ wọ́n àrọ̀ bá. Ahmed Wasiu ẹlẹ́kùn ẹ lọ tawọ́ bù abẹ́ tawọ́ bù. ẹ wo kíní yẹn èmi kọ́ mo ta òun ló ta. ọ tawọ́ bù ọ̀tá ni. mi ò tawọ́ bù òun tawọ́ bù. ṣe ń gbọ́rọ̀ èyí tọ́rọ̀ tí ẹ̀ dá lẹ́nu ẹ̀ yìí èyí tó ń pè ní Wàsíù iṣẹ́ ló ló wá kọ́ ọ̀bù àti irin ló ń dà káàkiri ṣé nǹkan tó fẹ́ ṣe jẹ láyé ẹ̀ nù. lóra ṣé mítà ni wọ́n kọ́ ń tiẹ̀ ó lè máa tọ̀dà ọwọ́ á lọ tawọ́ bù mọ́tò wàlẹ́ ẹ̀wọ̀n lẹ́kùn sí. kì í ṣe bẹ́ẹ̀ sà ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ní ẹgbẹ́ ṣọ́ọ̀bù wa tó wà yẹn gbangba láàárọ̀
kí ni ẹ ti wá ń dógùn bóun ṣe wá dáwọn ní gbàgàgbàgà tó ń kọjá ló wá pè wọ́n wípé kan mowó ẹ̀wà òun dẹ̀ gba 1,050 naira mi gba 950. ó rí pélé burúkú ni wọ́n ọmọ yìí ìwọ ahmed èkúrọ́ ló wá rà lọ́jà ọmọ ìránṣẹ́ ń dénú gbà ẹ̀ dákun mẹ́bí píńtà ni ẹ́ mẹkáníìkì ni ẹ ni. ẹ wo bí ọ̀gá àtẹ̀gá bó ṣe wà yìí wọ́n tọ́nà dání o pópó àtẹ̀gbẹ́ yẹ. ọ̀gá iṣẹ́ ti dé. iṣẹ́ olùkọ́ ló dé. wọ́n ti gbéṣẹ́ dé. lẹ́yìn sí pé ẹ̀sánwó ẹ̀sẹ̀ kan mílíọ̀nù. àbẹ́ àbọ̀ ọjà wòlé ní iṣẹ́ wo ló dé náà. ọ̀rìgbà amúnibúni ni. ọjà wo bí tiẹ̀ ẹ̀jẹ̀ kí ló kọ́ máa lù láyé sọ́n lù láyé. Wàsíù ni. Wàsíù. ọmọ ta kọ́ tí ò gbọ́. Wàsíù. ẹ ta kẹ́mẹ́ ta kan. ẹni pé. àbọ̀ ọjà wòlé ni. ọ̀gá wọn ti gbéṣẹ́ dé. ọ̀gá ẹdúró ọ̀gá ẹdúró. ire. 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 mọ̀kòrí ní burúkú sílẹ̀. ire. olùdá wọn ṣe wà yìí. àbúrò ṣe dàrú ni. sọ yẹ kó rí báyẹn mọ̀rán wọn ń sẹ́ láti ẹjọ́ ẹ̀kọ́ lọ kọ́ tẹ̀léyàn láti ẹjọ́ ẹ̀ ọwọ́ àtẹ̀lẹ́ ni yẹ lọ padà wá mọ́. sọ yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ lọ jalè ta àwọn jalè lé ti wọn. káàtẹ̀ pọ̀ mọ̀ pé ọgbọ̀n kó lè kọ́ sẹ́ mẹkáníìkì mọ́ ṣe bó pa àwọn tó jẹ́ fún àwọn kọ̀lísì mi pé mẹkáníìkì wọn kọ́ mọ́ ọwọ́ à ń ṣe wúbà sẹ́nu sí ọwọ́ àti ṣe wúbà èwo ló tẹ́ lọ́rùn ju méjèèjì ọ̀hún sàgbà àwọn mọ́tò inú ẹ̀ ń dùn. ẹ wo ẹ má bínú ọ̀gá mi kì í ṣe pé bóyá mo mọ̀ọ́mọ̀ lọ lọ́jọ́ yẹn bí mo ṣe lọ lọ́jọ́ yẹn tẹ́ rí yẹn nǹkan kan ló ṣẹlẹ̀. ire pẹ̀lẹ́. yes sir. bọ̀tọ̀nà àdúgbò yìí ó lé díẹ̀ o. yes sir bá ṣe manage ẹ̀ nìyẹn sir manage ẹ̀ nìyẹn. wá mọ wo bí ṣe ń yípo kí tó gẹ̀ẹ́tì ibi tó júwe fún mi lórí fóònù. ẹ má bínú ọlá pé iwájú tó yẹ kẹ́ gbà wọlé yẹn ibẹ̀ yẹn ò dáa ni mo ṣe ní kẹ́ gba ẹ̀gbẹ́ báyìí kẹ́ wá. anyway no problem. wá má jẹ́ ká fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ lórí iṣẹ́ tó bá wa ṣe the management are highly impressive yes so management dey ti decide pé ká employ ẹ so ó kàn wá kù sọ́wọ́ ẹ̀ láti accept so oríṣìí tán ti ní kí wọ́n gbé ẹ wá láàárọ̀ yìí nìyẹn. ẹ sà ó máa le díẹ̀ o because látànà tí mo ti kú lọ́fíìsì yín ta ti ṣiṣẹ́ tán lánàá yẹn ilẹ̀ ṣùgbọ́n mo encounter a lot of hold up lójú ọ̀nà kí n tó délé so mi ì lè padà síbi iṣẹ́ mọ́ àmọ́ dẹ̀ máa ní ìdàtí lọ rìpọ́ọ̀tù fọ́gá mi láàárọ̀ yìí. ire ó rántí pàjọ wà fẹ́ ń gbà tó ga ẹ̀ ń fún ẹ ní ọ̀dà tó fẹ́ tẹ̀lé mi ó ní anything tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ táwa ń fẹ́ ìwọ ni ká bá sọ ó jówó ni o anything ni o tábà ti rí ẹ àti rò ó ní ìdí gbogbo yẹn tábà là ń ṣe yẹn sìn à ń waste time management ti wà lórí seat ìwọ náà dúró dì báyìí so a fẹ́ everything settle lọ́wọ́ kan kò dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wa so tábà dẹ̀ ṣe ń débẹ̀ yẹn tó ń parí endorsement yẹn tó bẹ̀rẹ̀ iṣẹ́ tó di staff straight to Ìlọrin alọ́lọ́rin ni in fact a máa ní 2 days stopover l'Ógbómọ̀ṣọ́ because àwọn idiot kan ti abandon car méjì síbẹ̀ fún wa so àròjútu ẹ̀ a máa kọ́ lọ jí yẹn dìde tá bá ti jí dìde tán. ẹ sà Ìlọrin yẹn jìnnà díẹ̀. Ìlọrin jìnnà báwo tí wọ́n fẹsẹ̀ rìn ni ìwọ tó yẹ pé inú comfort tó lágbára ló máa wà tó máa in fact ò ní mọ̀gbà tó máa dé lọrin ó mọ bí tọ́lọ́run gbé ẹ lọ ṣá. ọ̀tán ó ti gbóúnjẹ alẹ́ rẹ fọlọ́gbò ń pa ọtí àmójù òun mutí lọ́jọ́ yẹn tí mò ń sọ fún ẹ pé àwọn client dé bá wọn sọ̀rọ̀ òun pé ire ni àṣé ìwọ lọ́kàn ìwọ ni ire kàn ẹgbẹ́ kìíní yìí wá ìwọ ni ire kàn. ẹyin tó ṣe ni pé ọ̀gá mi ẹ má bínú sà wíwá tẹríta wá sí ibà wá láti wá gan anybody ó kàn wá láti wá compensate ọ̀gá mi láti wá appreciate wọn fún gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe fún mi because ká ní pé wọn ò rán mi lọ lọ́jọ́ yẹn náà ó ṣeé ṣe irú official car tí company fún mi yìí and aside from this one gan wọ́n fún mi náà ní ilé kan ní Lekki official house tí màá ti wife mi ń gbé wíwá tí mo wá yìí mo fẹ́ fún yín ẹ̀yin ọ̀gá mi màá fún yín ní 1 million naira. 1 million naira. ẹ̀yin tó ṣe ni pé ẹ̀yin ọ̀gá mi méjì náà ẹ̀yin náà try fún mi and mo fẹ́ appreciate yín pẹ̀lú 500,000. àwọn nìkan tó. ẹ jẹ́ kí n ṣe owó yẹn sí yín lẹ́ẹ̀kan náà. I dey really appreciate yín sir ẹ ṣé gan-an wàhálà yín náà ni ò jẹ́ kó já sásán lórí wa àti àdúrà tẹ́ ń gbà lórí wa I really appreciate gan ẹ ṣé sir.